ṣé mọ̀ pé ńṣe ni àwọn ẹbí wọ́n bá mú ìyá Àwẹ̀rò ṣe ìyá Àwẹ̀rò àbí ìyá Mèròṣà wọ́n bá mú òun àti Bello aago 7 àárọ̀ ní wọ́n invite wọn pé kí wọ́n wá sí wọ́n bá wọn bí wọ́n ṣe lọ tì wọ́n mọ́nú yàrá nìyẹn tí wọ́n mọ́nú ilé. Wọ́n tì wọ́n mọ́nú ilé. Ọlọ́run ọba ń gbọ́. Kí ni ìdí tó ṣe tì wọ́n mọ́lé? Wọ́n ní lọ́wọ́ nù kú ọmọ tó kú. Nígbà tí bàbá Mèrò kú ẹ mọ̀ tó ṣẹlẹ̀ sí bàbá Mèrò wàá sọ tàn yẹn wàá sọ ìtàn yẹn. Sẹ́rí bàbá Mèrò àwọn èèyàn láìkẹ́ gan òun náà kò dẹ̀ dúró ìgbà yẹn kò sí onítíátà tó máa gun stage tí ẹ máa rí máikrófóònù bíi 4 àbí 5 tó máa gbọ́ bàbá Mèrò wá lọ ra Davoli là ń pè so kíní yẹn ó dàbí kíní tébù báyìí ni wọ́n ń lò jù nísìnyí ó lè lo mic 8 ó dẹ̀ ra speaker ó ṣe gbogbo nǹkan kan a wá fẹ́ lọ́ǹchì instrument yẹn ní National Theatre láti fẹ́ lọ́ǹchì ẹ̀ láti mú date Timi Press ní Apa Road òun ló ń tẹ pósítà ó ti tẹ pósítà kalẹ̀ láti ṣe gbogbo nǹkan kan so ọjọ́ dẹ̀ ni a mú Ọlọ́run tóbi lọ́ba Ọlọ́run tóbi lọ́ba bí wàhálà ṣe dé nìyẹn so àṣà lè lọ ṣe lè ṣiṣẹ́ yẹn kí n gé mọ́ bẹ́ẹ̀ kí ni mo wá fẹ́ fàyọ ọ́nú ọ̀rọ̀ yẹn ni wípé ẹni tó jẹ́ àbúrò sí bàbá Mèrò ṣe mọ̀ wípé ìjọ́ tí bàbá Mèrò kú ní ọjọ́ tí bàbá Mèrò kú báyìí ó dẹ̀ kúrò èmi àti ẹ̀dọ́pọlọ kọ́lọ́n kó fọ̀run kẹ́ ẹ̀dọ́pọlọ lájọ ń wá dọ́kítọ̀ tí ó sáìn kíní fún tá a fi máa gbé lọ mọ́ṣúárì torí tí ò bá sí ìwé yẹn wọn lè gbé wọ mọ́ṣúárì tó bá ṣàṣe ń wá dọ́kítọ̀ káàkiri ní gbogbo gbà yẹn èmi àti ẹ̀dọ́pọlọ kọ́lọ́n kó fọ̀run kẹ́ civilian boss bàbá Mèrò òun la fi ń gbé káàkiri níjọ yẹn àṣepọ̀ tí yẹn máa kúrò délé tó máa délé jìnnẹ́sìn tó kàn lọ ṣe nínú ọkàn lọ bá ìyá Mèrò ni wọ́n bá ní kí ìyá Mèrò kó kọ́kọ́rọ́ mọ́tò gbogbo ẹrù gbogbo irinṣẹ́ nǹkan kan ṣe ní aṣáwó yẹn kí wọ́n kó sínú yàrá kan kí wọ́n ti pa kán fún òun ní kọ́kọ́rọ́ rẹ̀ ẹ̀dẹ̀ kọ́kọ́rọ́ mọ́tò nǹkan kan fún òun nǹkan kan bí ìyá Mèrò ṣe bínú nìyẹn ìyẹn ò kó fún o òkú kú àti ìgbéni mọ́ṣúárì ṣé ìyẹn lọ́kàn tó wá ń bẹ̀rẹ̀ bí yẹn ṣe bínú nìyẹn ìyẹn ò ṣáà kó fún un adẹ̀ ń wá bí wọ́n ṣe máa ṣáìn tí wọ́n fi máa gbé dé mọ́ṣúárì káàkiri àti rí ìyẹn lọ ṣẹ́rí ibi tí Ọlọ́run sáà ti kẹ́ Bello tí mo ti mọ̀ pé Ọlọ́run bẹ lẹ́yìn rẹ̀ gangan ni wípé ọmọbìnrin kan ṣoṣo tí bàbá Mèrò bí ọmọ yẹn ṣaláìsí ṣe mọ̀ pé ńṣe ni àwọn ẹbí wọ́n bá mú ìyá Àwẹ̀rò ṣe ìyá Àwẹ̀rò àbí ìyá Mèròṣà wọ́n bá mú òun àti Bello aago 7 àárọ̀ ní wọ́n invite wọn pé kí wọ́n wá sí wọ́n bá wọn bí wọ́n ṣe lọ tì wọ́n mọ́nú yàrá nìyẹn tí wọ́n mọ́nú ilé. Wọ́n tì wọ́n mọ́nú ilé. Ọlọ́run ọba ń gbọ́. Bàbá Alhaji K1 lẹ máa ń sọ yìí. Alhaji Wasiu Ayinde K1 ǹjẹ́ àwọn ó di èèyàn mélòó tó lọ sílé Wasiu tó béèrè owó lọ́wọ́ Wasiu tí wàá fi dẹ́wò kan tó dẹ̀ yàbọn. Ẹni tó bá mọ̀ pé nǹkan tí bàbá yẹn sọ gẹ́gẹ́ bí ó ṣe sọ tó ti lọ lé Wasiu ẹ̀ challenge kó jáde kó sọ wípé ńjọ́ tí mo lọ bẹ̀ tí mo béèrè owó lọ́wọ́ ìbọn ló yọ sóhun. Owó tó fún èmi ní ìgbà yẹn ìgbà tẹ́mi bẹ̀rẹ̀ tí mo kò ní àwàdà kẹ́ríkẹ́rí tí mo dá tíátà tèmi sílẹ̀ torí bí Alhaji Wasiu ṣe wà yẹn by this time ní Ìtàpàsí. Orúkọ tèmi ni Olúwaṣẹ̀san Àdìó orúkọ tí ìyá àti bàbá sọ mí ní ọjọ́ kẹjọ tí wọ́n bí mi nìyẹn Olúwaṣẹ̀san Àdìó ọmọ Ọ̀yákójọ. Mo máa ń kíra mi torí pé ní ìgbà tí wọ́n sọ mí lórúkọ yẹn ìgbà náà ọjọ́ tó ti pẹ́ ni ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí èmi á máa kíra mi tí máa ń kíra mi pé ẹ bá ń gbọ́ pa Òjògẹ́
bàbá Òjògẹ́ èmi àwa mọ kíra mi pé Òjògẹ́ Arábàmbí Tabernacle òhù ọ̀jáde ọkọ̀dínà adẹ tó bá kọ̀dínà yóò gbiná ti hù èmi lọmọ bálẹ́bálẹ́ máa lẹ́mọ lójú ara ọ̀lẹ̀lẹ̀ ní mo rà mí ò jẹun òsì pínrín kò sósì ara wọn lè sí wà pínrín kò sósì ara wọn lè sí wà èmi náà ni wọn ò nífẹ̀ẹ́ lòmíì ṣe mí Olúwaṣẹ̀san Àdìó gangan ni orúkọ mi gangan tí èsì pé ìyá àti bàbá ló sọ mí tó jẹ́ pé ọ̀gá mi òun ló sọ mí ní orúkọ yẹn àìtí ìdébẹ̀ mo lọ sí iléèwé pé mi lọ iléèwé ṣùgbọ́n mi ò kàn lọ iléèwé tó gùn ni nítorí pé oko ó ní mo ti bẹ̀rẹ̀ iléèwé mi ní 1960 mo bẹ̀rẹ̀ primary 1 nígbà náà so oko dẹ̀ ni torí pé bàbá àti màmá wọ́n tiraka náà ní tí wọ́n fi gbé wa dé ibẹ̀ yẹn tá a fi mo ò ka ìwé rárá but mo ka primary 5 primary là ń pè primary 5 ó ní mo kà nígbà yẹn kó tó di pé mo kúrò ní ibẹ̀ Islamic grammar school no Islamic primary school tó wà ní Agugu tọrọmọ Ìbàdàn ní mi Ìbàdàn dẹ̀ ni mo padà sí láti wá kàwé ṣùgbọ́n nígbà tí mo wà lóko tí wọ́n ní ká máa kàwé yẹn Kélébé ni school wa wà primary 1 Kélébé là ń pè ní ọ̀nà Ọlọ́ndàbà ó ní oko wa Ọ̀gẹ́yẹ gangan ní abá tiwa nígbà náà lóko nígbà náà tá fi ń ṣe tí mo fi ń lọ school gbà yẹn àti mo lọ school bẹ́ẹ̀ kí n má parọ́ fún yín ní ìgbà àkọ́kọ́ gbàrà báyìí tá a máa ṣe exam ní primary 1 ìgbà yẹn slate lásán là ń lò kò síwèé slate àti ṣọ́ọ̀kì òun là ń lò gbogbo tá a kọ ṣọ́ọ̀kì la fi ń kọ kódà gan àti ìmọ̀ lo lẹ́ẹ̀dì pẹ́ńsù lẹ́ẹ̀dì àti ìmọ̀ lo nígbà yẹn torí lẹ́ẹ̀dì làwa ń pè tá a bá ti lè mú slate wa dání ṣọ́ọ̀kì ni la máa fi ń kọ àwọn nǹkan tá a bá fẹ́ kọ síbẹ̀ ìgbà tá a wá fẹ́ ṣe ìdánwò alákọ̀ọ́kọ́ nígbà tí a máa ṣe nígbà tí a máa gbọ́ result mo gbé first ní ìgbà yẹn lọ́dún náà lọ́hùn ariwo ta àwọn èèyàn tó fẹ́ràn mi àtàwọn tí ò fẹ́ràn mi tán kàn rẹ́rìn sí èèyàn tí mi mọ́nú wọn nígbà tó wá yá a tún wá tó ń tẹ̀síwájú a wọ primary 2 ṣé mọ̀ pé primary 2 tí mo wọ̀ yìí ibẹ̀ ni ogun bẹ láyé o bàbá àwa tá a wà ní class à ń lọ bíi 40 mo gbé 39 nígbà rìsọ́ọ̀tì máa jáde nígbà yẹn báwo ló ṣe wá jẹ́ báyìí kankan ṣe gbàṣàwó bí mọ́ mi ṣàṣe tó ń ṣe kankan wọ́n ṣe ní kí n máa lọ sí ìdí ìgbà àbá elékuru níbẹ̀ ni àbá àwọn màmá mi wọ́n wá ní kí n máa lọ sí àbá elékuru lọ́dọ̀ ìyá màmá mi so màá lè máa lọ sí school ìdí ìgbà níbẹ̀ so mo sáà tún padà síbẹ̀ náà àṣàṣe a lè fẹsẹ̀ rìn a lè rí 2 mile 3 mile 4 mile tọ́jọ́ pẹ́sẹ̀ la máa fi rìn àṣàṣe gbogbo ìgbà yẹn àtúnṣe ṣẹṣẹ ń bẹ̀ náà gbogbo ẹ̀ náà tún rí bákan tó kí la wá fẹ́ ṣe bí mọ́ mi ṣe tún sọ wípé kí n máa lọ sí Ìbàdàn ni bí wọ́n ṣe gbé mi wá sí Ìbàdàn nìyẹn Ìbàdàn yẹn ni mo wá wà lọ́dọ̀ ẹ̀gbọ́n màmá mi ní ìgbà yẹn Ìbàdàn yẹn ni mo wà tí mo fi ń lọ school ní primary school Islamic primary school tó wà lóde Ajé òde Ajé yẹn àwọn náà ní ti Agúgù yẹn níbẹ̀ mo ṣáà lọ níbẹ̀ nǹkan kan bàbá ń gbà tí mo dé primary 5 kí n mọ́ bòpò lọ lé olóró primary 5 ni mo ti sá kúrò ní school mo ṣe sá kúrò nìyẹn ìgbà yẹn wọ́n máa ń gba àwọn ọmọ tó bá fẹ́ ṣe sójà nígbà yẹn Mọ́kọ́lá ni wọ́n ti ń gbà wọ́n gbà yẹn ní Ìbàdàn ìgbà yẹn náà máa ń kọrin kan níbẹ̀ ń gbà yẹn wọ́n máa ń kọ pé Mọ́kọ́lá ní ìsàásùn ẹ̀nà ètí ò lẹ́ràn lọ́bẹ̀ kó káre Mọ́kọ́lá ní ìsàásùn wọn máa gbà àwọn ọmọ kéékèèké
níjọ́ tá a lọ síbẹ̀ èmi àti ọ̀rẹ́ mi kan ń pè Mukaila la bá lọ ọbẹ̀ nígbà tá a máa débẹ̀ nǹkan ní a bá ní pé àfi ká lọ mú èèyàn wá tí ó dùn fún wa pé a lè dá ṣe ẹni tó máa tọ́ bọ̀wé nǹkan bá a ṣe kúrò ń bẹ̀ nìyẹn kúrò tá a kúrò bẹ́ẹ̀ ẹsẹ̀ la fi ń rìn o tá à ń fẹsẹ̀ rìn bọ́ báyìí bàbá níwájú Ọlọ́run àti ẹgbẹ̀sì dáàbò mi ni ó yẹ pé mo ṣe ń họra báyìí ní gbogbo ojú mi ń lé tí mo ń họra tí gbogbo ojú mi sáà ṣe lọ sí bẹ́ẹ̀ kì í sáà mọ́ fa ọ̀rọ̀ gùn mo dé Ìbàdàn à ń lọ skul bẹ́ẹ̀ à ń ṣe gbogbo ẹ̀ mo sáà ti kékékéké pé nígbà tí gbogbo ẹ̀ sáà lójútùú mọ́ mo ṣe ń lọ kọ́ṣẹ́ káfíńtà nìyẹn iṣẹ́ káfíńtà tí mò ń kọ́ yìí mò ń kọ́ ní onílé gogoro ní Mushin ìsọpákó kan wà ní ẹ̀yìn onílé gogoro yẹn inú ibẹ̀ yẹn ibẹ̀ ni mo ti ń kọ́ iṣẹ́ káfíńtà gbà yẹn ṣùgbọ́n iṣẹ́ káfíńtà tí mò ń kọ́ yìí kì í ṣe iṣẹ́ káfíńtà wípé bóyá kí ni wọ́n ti ń pè àwọn abáwọn kanlé làwa ń ṣe ẹ fẹ́ kanlé ni o ẹ fẹ́ túlé ni o ẹ fẹ́ ṣípàánù ni o ìyẹn làwa ń bá wọn ṣe a lè kan àwọn ṣíà ó ní fìkìfìkì yẹn nígbà yẹn kì í ṣe furniture àbọ̀ ò bá wọn ṣe ti furniture nígbà yẹn so ibẹ̀ ni mo sáà ti wà títí mo ṣe gbà ibẹ̀ mo sáà ti di pé mo wá jáde síta mo sáà wo ọgbọ́n wo ni mo fẹ́ dá nǹkan kan mo sáà mọ́ gbogbo lọ lóróró gbogbo ẹ̀ ò sáà yé mi mọ́ mo sáà ṣe bẹ̀rẹ̀ sí ní sáńlé káàkiri nǹkan kan nìyẹn so èmi dẹ̀ máa ń lọ sí Dùgbẹ̀ Òbísẹ̀san hall ní Dùgbẹ̀ ibẹ̀ ni a ti máa ń wo àwọn onítíátà lórí stage ní ìgbà yẹn so mo sáà lọ síbẹ̀ Kúnlé Ògúndé mo lọ wò níbẹ̀ ńgbà náà wọ́n pè ní Dr. Alani Danger Dr. Alani Danger Kúnlé Ògúndé òun ló ṣe Dr. Alani Danger nínú Kẹ̀yìn Sókun bàbá wa Ògúndé ni wọ́n lọ wò tí mo sáà lọ wò yẹn ni kíní tí ń wù mí kan kémi náà ṣe kàsáàmọ̀ fọ́rọ̀ gùn mo sáà ṣe lọ bá ní Abàlàmú nìyẹn Abàlàmú ni mo ti lọ join Kúnlé Ògúndé àti mo débẹ̀ a máa ń travel lọ sí north dáadáa so mo sáà ṣe bẹ̀rẹ̀ ń bẹ́ nìyẹn mo mọ jójó ń bẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní kọrin mo sáà di mo hàtì dáadáa mo sáà ọ̀dọ̀ ẹni mo wà títí so kàsáàmọ̀ fọ́rọ̀ gùn mo ṣe tún ti kúrò ń gbẹ́ ya wá fi wá lọ sí ọ̀dọ̀ Òjó Ládépọ̀ tíátà ìyẹn àwàdà kẹ́ríkẹ́rí bàbá mi rò ibẹ̀ ni mo wá lọ nígbà tí máa débẹ̀ wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ wọ́n ní wọ́n mọ̀ fún mi ní 40 naira lóṣù wọ́n náà ṣe ń fún mi ní 40 naira lóṣù bí ṣe wà pẹ̀lú wọn nìyẹn àti bẹ́ẹ̀ ni orúkọ ti jáde tá a bá fẹ́ ṣe ẹni iṣẹ́ báyìí television program a máa ń pè ní episodes so tí a bá fẹ́ ṣe episode yẹn orúkọ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi kí n tó máa jẹ́ Òjògẹ́ oríṣiríṣi orúkọ ni mò ń jẹ́ kó tó di pé ó yá kí bàbá tó sọ fún mi pé káwọn tó sọ pé Òjògẹ́ ni màá máa jẹ́ lẹ́yìn yẹn ṣe mọ̀ yìí pé nígbà tó di wípé ó yá ọ̀kàndíjọ́ kan à ń ṣe rìhásà ní Saniki Club hòtẹ́ẹ̀lì Sunny Adé níbẹ̀ láti ń ṣe rìhásà ní Ọlọ́nàdé ní aláago 2 hòtẹ́ẹ̀lì Sunny Adé ni bàbá King Sunny Adé àwọn máa ń play ń bẹ̀ ní ìjọ Wednesday làwọn ń play ń bẹ̀ but àwọn máa ń ṣe practice ń bẹ̀ láti nǹkan bí aago 8 láàárọ̀ títí di aago 4 la máa ń ṣe ń bẹ̀ so a wá ṣe eré kan nígbà yẹn wọ́n pe eré yẹn ní Sisi Ẹlẹ́ja ìyàwó ẹlẹ́ja orin kan wà ń bẹ̀ ńgbà yẹn wọ́n máa ń pè ní a máa ń kọrin yẹn báyìí pé ọkọ ló ní wá o ọkọ ló ní wá ọkọ ló ní wá o ọkọ ló ní wá olówó orí mi ọmọ Àjàní Ọ̀kín ọkọ ló ní wá mo gbà ọkọ ló ní wá èmi ń bẹ́ẹ̀ ẹ̀dọ́pọ̀lọ̀ kọ́lọ́n bá mi fún ọ̀run kẹ Albert Ọláyẹmí ẹ̀dọ́pọ̀lọ̀ kọ́lọ́n kọ́ bá mi fi ọ̀run kẹ ọ̀gá Bello Adébáyọ̀ Sàlámì àwọn ni mọ́níjà wa nígbà náà tí ó jẹ́ pé àwọn gangan ni olórí torí bàbá tó dáa ni tóun àṣà wà ń bẹ títí ọjọ́ yẹn ni bàbá mi rò wá sọ wípé ẹ wo
láti òní lọ gbogbo eré tá a bá ti fẹ́ kọ orúkọ tí Mukaila ọmọ jẹ́ torí Mukaila mọ̀ ń jẹ́ lọ́dọ̀ wọn orúkọ tí Mukaila ọmọ jẹ́ nínú eré wa Òjògẹ́ ni so gbogbo eré tí wọ́n bá ti kọ Òjògẹ́ ni tí èsì pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo lè tí bá fẹ́ sọ ọmọ ta mo lè jẹ́ násẹ̀tì lónìí tó bá jèrè ọmọ ta bá ní nǹkan kan àbọ̀ ìyá wèrè ni èmi ló fẹ́ máa mú ṣeré kí ló ń ṣe ẹ́ èmi ti kúrò nírú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tí bá là ní ìfọ̀tí wo tó bá jóbìnrin ní ẹni wà lóyún òjijì àbí kí nìkan tó ń ṣe so àwọn èdè yẹn mo fi ń ṣe ọmọ ta níbẹ̀ ní ìgbà náà kó tó di pé wọ́n á sọ pé Òjògẹ́ so ìgbà yẹn lè àwọn jẹ́ ọ̀gá Bello ń jẹ́ Bello bàbá mi ro ń jẹ́ Gbàdàmọ́sí èmi ń jẹ́ Òjògẹ́ ìyá Àwẹ̀rò àti Sàbí ìyá mi ro àwọn ìyá wa tí a ṣe gbà yẹn gbogbo ìgbà tí mò ń sọ yìí tẹlifíṣàn méjì péré ló wà ní Nàìjíríà gbà yẹn NTA 10 ní Èkó yẹn àti NTA Ìbàdàn ibi méjèèjì yẹn dẹ̀ ní a lè ṣe ká mọ́ every Saturday and Sunday wọ́n máa show wa torí pé bàbá mi by this time tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ẹ lè rí tẹlifíṣàn wò nígbà yẹn ó di ìrọ̀lẹ́ bí aago 4-5 ẹ tó lè rí tẹlifíṣàn wò tọ́mọ́lẹ̀ tún ti wọlé lálẹ́ ó tún di ìrọ̀lẹ́ ọjọ́ kejì nígbà yẹn so bá a ṣáà ṣe bẹ̀rẹ̀ sí ní bá a bọ̀ tí mo bá a lọ tá à ń bá a bọ̀ nìyẹn títí tó wá ṣàfihàn pọ̀ mí ní Òjògẹ́ bàbá Òjògẹ́ tí mo bá lọ báyìí wọ́n ní bàbá Òjògẹ́ ń bá lọ báyìí wọ́n ní ẹ bá mi ló jàre wálé bàbá Òjògẹ́ so mo ṣáà ṣe di onítíátà tí ayé mọ̀ ní ọmọ orúkọ mi nìyẹn. Ẹ ṣeun gan bàbá ẹ ṣeun gan àgbáyé adalẹ iṣẹ́ yìí ẹ bá débi rè bàbá àmín ẹ ṣeun gan sà bàbá tá bá ní ká wá ka ní 2, 3, 4 ó ti wá tó bí ọdún mélòó tí ẹ ti ń rìnrìn àjò orí ìtàgé yìí bọ̀ tá bá ní ká kà títí di wákàtí ọ̀wọ̀ ẹ. Fi bàbá jọ sí o torí mi ò lè mọ̀ torí 1975 ni mo bẹ̀rẹ̀ 1975 ni mo bẹ̀rẹ̀ Mọ́dódòjò Ládìípọ̀ tíátà ní 1976. So bóyá tá bá ń kà 75 76 bóyá ká máa kalẹ̀ yọ kọ̀ọ̀kan ká lè mọ̀ yín. Bàbá ọjọ́ àlọ́ ẹ ṣeun gan bàbá. Bàbá ǹjẹ́ ṣe ìrántí sinimá tó jẹ́ bí sinimá àgbéléwò tó yẹ pé tí ẹ kọ́kọ́ ṣe yálà tẹ bá ènìyàn ṣe àbíkẹ́ tó jẹ́ titi yín tí ẹ yà lórúkọ ara yín ǹjẹ́ ṣe ìrántí. Tí mo yà lórúkọ ara mi oní Bántálẹ́ optical film ni Jídé Kòsọ́kọ́ ló direct ẹ̀. Mo ṣú ẹ̀ ní National Theatre mo ṣú ẹ̀ ní Ìbàdàn mo gbé káàkiri tédé Kánò tédé Mẹ́dúgùrì tó fi dé Sókótó mo gbé káàkiri ní gbogbo ìgbà yẹn Bántálẹ́ ni orúkọ rẹ̀ so èmi ni mo yà yẹn fúnra ara mi ni mo yà àìmọye iṣẹ́ mi tí mo bá àwọn èèyàn ṣe o tó pọ̀ dáadáa tí mo bá wọn ṣe o ṣùgbọ́n mi ò lè rántí gbogbo orúkọ gbogbo àwọn ìlera tí gbogbo ẹ̀ tán èyí tèmi gan tí mo ti produce fún mi fúnra ara mi torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí nǹkan tí jẹ́ àgbéléwò fíìmù la máa ń ṣe àbí ká ṣe stage la ń ṣe ìgbà tó yá ni fídíò gbà mí Ọdúndé ló wọlé so ìgbà tó wọlé yẹn ni ìgbà yẹn so àwọn yẹn ó pọ̀ tí ó téèyàn ò tiẹ̀ lè sọ nǹkan tó pọ̀ bẹ́ẹ̀ kò jẹ́ bó ti jẹ́. Ẹ ṣeun gan bàbá a rí pé ẹ wà nínú àwọn tó jọ wà nínú àwọn àwàdà kẹríkẹrí a rí pé àwọn tó máa ń pa ènìyàn lẹ́rìn ni bàbá kí ló dé tí ẹ̀yin fi yan àyò tó yẹ pé láti máa pa àwọn ènìyàn lẹ́rìn tó jẹ́ bí kọ́mẹ́dì níbẹ̀ yẹn gangan lẹ́yìn wà tó yẹ pé ẹ fi bẹ́ẹ̀ farapa bíi pé kí a máa ṣe bíi adigunjalè kí a máa ṣe bíi babaláwo tó yẹ pé bíi kẹpàyàn lẹ́rìn kí ló dé tẹ̀yin tan ọ̀nà ẹ lọ. Ẹ ṣeun ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ nínú iṣẹ́ wa ni wípé irú bẹ́yìn ṣe wà ní ìsìn tẹ́ bá ní story bẹ́ẹ̀ni róò tẹ́ bá ní kí n ṣe fún yín ni màá ṣe fún yín tẹ́ bá ní kí n ṣe bàbá àgbàlagbà màá ṣe fún yín tẹ́ bá ní kí n ṣe olè màá ṣe fún yín ní tó bá fẹ́ tó nídìí nínú iṣẹ́ rẹ
òun ló máa fún èèyàn wá dẹ̀ jẹ́ pé kọ́mẹ́dì náà ni àjọmọ̀ ṣe ni irú ìgbà tí bàbá mi rò wà láyé kọ́lọ́n kó bá mi fi ọ̀run kẹ tọrọ ga mi ni kọ́mẹ́dì náà ni a máa ń ṣe ìgbà tó wá di wípé bàbá mi rò kú ìgbà tí bàbá mi rò kú tán ló tún wá kú èmi àti Alúwẹ̀ nínú gúrùpù kan náà dẹ̀ ni ló wá ń pe Òjògẹ́ Alúwẹ̀ Bello Ìyámìró Sàbí gbogbo bẹ́ẹ̀ yẹn bá ṣe wà gbogbo gbà yẹn nìyẹn ìyẹn ni kọ́mẹ́dì torí wípé nǹkan tó wá ṣẹlẹ̀ ni wípé àwọn èèyàn tí wọ́n ti ń wò wá kọ́mẹ́dì tí wọ́n ń wò wá tí wọ́n rí wa fún yẹn òun ni àwọn èèyàn máa ń fi bẹ́ẹ̀ cast wa sí ní gbogbo gbà yẹn ìgbà tó wá di wípé ọ̀rọ̀ fídíò dé ló tún wá kú kí wọ́n máa pe èmi àti Òtòlò papọ̀ tèmi àtòtòlò náà tó fi tún jọ wá àwọn tí mo bá pàtì lẹ́yìn bàbá mi rò Alúwẹ̀ Òtòlò àwọn tá a jọ ṣe gbogbo gbà yẹn but comedy ni wọ́n máa ń cast wa fún but comedy tiwa kò ṣe just comedy wípé comedy tí ò ní mú kì í ṣe pé bóyá ó gbọ́dọ̀ mú ọgbọ́n dání torí ní television house kan ní wọ́n ti ń sọ nǹkan kan fún wa ní ìjọ yẹn wípé ẹni tó ń ṣe comedy kì í ṣe wèrè ojú rẹ̀ ọ̀dẹ̀ fọ́ nígbà tí ó fẹ́ wọlé babaláwo níbi ẹnu ọ̀nà báyìí babaláwo dẹ̀ tọ́ ẹsẹ̀ sílẹ̀ báyìí ìwọ dẹ̀ fẹ́ wọlé apá abilọ̀dẹ̀ wa ń bọ̀ ó wá wọlé ó wá tẹ babaláwo yẹn lẹ́sẹ̀ mọ́lẹ̀ ó wá fi bọ́ síbi ìyẹn ò ń ṣe comedy ṣé torí kì í ṣàfọ́jú ló ń ṣe comedy ó ń láti rí ẹsẹ̀ yẹn ó wá tẹ̀ mọ́lẹ̀ tó bá bó ṣe tẹ̀ mọ́lẹ̀ yẹn tẹ́sẹ̀ yẹn bá ṣe pọ́n tó kán bẹ́sẹ̀ yẹn ó ti rìn padà ó máa ní iye owó tí wọ́n máa ná sí so comedy tiwa kò ń ṣe comedy yánmọ̀yánmọ̀ so àwa ń ṣe gbogbo ìgbà yẹn so kò jẹ́ bó ṣe jẹ́ ṣá. ẹ ṣeun gan bàbá kó tó dín pé ẹ darapọ̀ mọ́ àwọn eléré orí ìtàgé ta lẹ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nígbà yẹn tó ẹ pé ó ń wò yín tẹ́yìn náà fò pé jẹ́ kí èmi náà bẹ̀rẹ̀ ìrìn àjò orí ìtàgé yìí ta lẹ ń wò nígbà yẹn. ṣe rí Ọlọ́run ni ọba tí máa fún yàn ní ẹ̀bùn mi ò mo láìkì àwọn tí wọ́n ń ṣe kọ́mẹ́dì èmi gangan ò mọ kọ́mẹ́dì nígbà tí mo fi débẹ̀ pé kọ́mẹ́dì àwàdà nǹkan kan pé mi mọ́ ìgbà tí mo débẹ̀ tán ni mo tó mọ̀ pé eléyìí ni wọ́n ń pè ní kọ́mẹ́dì ni wọ́n ń pè ní kíní láti pààyàn lẹ́rìn ìgbà tí mo débẹ̀ tán nìyẹn so but nígbà tí mo á débẹ̀ tán mo á wo àrísà àwọn bàbá wa kọ́lọ́ ń fọ̀run kẹ́ bàbá Sàlá Ajímọ́jàsán tàtún ni mo tún rí bẹ́ẹ̀ yẹn ní tàtún ṣe kọ́mẹ́dì bẹ́ẹ̀ yẹn o àwọn yẹn ni àti bàbá mi rò àwọn nìyẹn ni mò ń rí gbà yẹn tèmi náà sá lè máa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tó lè máa pa àwọn èèyàn lẹ́rìn ó tán tèmi náà ṣe yìnyín tí ẹ mọ̀ pé máa ṣe ìgbà tí mo débẹ̀ tí wọ́n ń ṣe tá a jọ ń ṣe papọ̀ èmi náà mọ̀ pé yes èmi náà ọ̀rọ̀ yẹn kàn máa wá ni Ọlọ́run ni ó kàn máa wá ni èèyàn kàn rà sọ ọ bá sọ àwọn èèyàn adẹ́ rẹ̀ rìn ó tán. ẹ ṣeun gan bàbá nínú iṣẹ́ àgbéléwò tí ẹ̀yin ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ìyẹn fídíò iṣẹ́ àgbéléwò àti stage play tẹ́ ń gbé káàkiri bàbá èwo ló dàbí pé ó le jù nínú méjèèjì. stage ló le jù. kí ni ìdí tí stage fi le. thank you sir. irú bá ṣe jókòó ní ìsìn gbogbo àwọn èèyàn ni wọ́n wò wá báyìí o ò lè sọ̀rọ̀ kan kó o ṣe mistake o ní ẹ dákun ẹ jọ̀ọ́ mo ṣe mistake o ò lè sọ ṣùgbọ́n tó bá jẹ́ fídíò bá ní tó bá ṣe mistake tí wọ́n bá dé editing room mistake tó ṣe yẹn wọ́n yọ kúrò wọ́n á dẹ̀ join rẹ̀ ẹni tí ò bá wa débẹ̀ ọmọ ń ta sí ṣùgbọ́n tó bá jẹ́ wípé stage bá ní o tiẹ̀ gbọ́dọ̀ ṣe mistake ni that is why tó fi jẹ́ wípé a máa kọ́kọ́ ṣe practice gan-an jẹ́ ń sọ nǹkan kan fún yín ní ìgbà tí bàbá wa Ògúndé tí wọ́n fẹ́ gba oyè doctor wọ́n wà lára àwọn tó ṣe stage play tá a ṣe fún wọn àyànmọ́ ní táìtù ẹ̀ so a ti wà ní ọ̀sọ̀sà fún bíi 2 months tá a fi ń ṣe rìhásà
ṣebí Ilé Ifẹ̀, University of Lagos of Ifẹ̀ ni wọ́n ti máa gba ẹni yẹn o. So bàbá ní pé eléyìí tá a ṣiṣẹ́ yẹn kó lè mọ́ wa dáadáa, a sì tún wá travel lọ sí west, Warri ní Benin, nǹkan kan pé tá a tún káàkiri ká tó wá padà wá sí Ifẹ̀ láti wá ṣe iṣẹ́ yẹn. Kí ni bàbá yẹn ṣe fún wa ni pé a ti lè wọ̀ wá nú ẹ̀jẹ̀, a ti torí tó ń fẹ́ fi gba dókítà kínní ni, so kò ní dá ẹni mistake kó lọ wà ọ̀tán. Èmi ni mo so níbodè níbẹ̀ nínú iṣẹ́ yẹn ní stage, èmi mo so níbodè níbẹ̀. University of Lagos nígbà tá a ṣe ń bẹ̀, èmi mo so níbodè. National Theatre, èmi ni mo so níbodè níbẹ̀ ní ìgbà yẹn tí bàbá kọ́lọ́n kó fọ̀run kẹ́ bàbá. Ní ìgbà tí wọ́n lọ gbà nífẹ̀ẹ́ yẹn, gbogbo wa pátá báyìí la èmi wà ń bẹ̀. Àwọn tó bá tún ń gbọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n bá ń gbọ́, wọ́n á mọ̀ pé yes mo wà ń bẹ̀, àwọn náà á dẹ̀ mọ̀ pé àwọn náà wà ń bẹ̀ ní ìgbà yẹn. So kí ni mo fẹ́ fàyọ nú ọ̀rọ̀ mi ní ìbéèrè tẹ́ béèrè pé báwo ló ṣe le, èwo ló le jù, èwo ló ṣe, mo yẹ sọ pé stage ìyẹn ló le jù. Torí pé aṣọ pẹpẹ kọ́lọ́n kó fọ̀run kẹ́ wọn, àwọn náà wà ń bẹ̀. Ẹ̀dá Onílé Ọlá àjọ wà ń bẹ̀ ni, ìyẹn bàbá wa Ẹ̀dá Onílé Ọlá àjọ wà ń bẹ̀ ni nínú iṣẹ́ yẹn ni. So ẹni tó lùlù ń bí, ẹni tó lùlù ń bí, ìwọ tó máa sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ń bí, ẹnìkan tó wà mí náà ló máa sọ, tó dẹ̀ jẹ́ pé ìgbà kan náà la gbọ́dọ̀ present ẹ̀ sáwọn èèyàn tí wọ́n gbọ́dọ̀ gbọ́, ó gbọ́dọ̀ ṣe mistake. Kò sí pé a máa tún ṣe lórí stage, ṣùgbọ́n lórí kíní wọ́n ti ń porúkọ rẹ̀, lórí fíìmù àbí fídíò, ẹ bá ṣe mistake wọ́n lè sọ pé okay cut, ó yá tuntun ṣe. Cut yẹn tí wọ́n bá dé editing wọ́n á lọ yọ kúrò ni. So kò sí yẹn ní stage gangan ló le jù nínú rẹ̀. Ẹ ṣeun gan bàbá. Látìgbà tẹ́ ti wá ń bẹ̀rẹ̀ ìrìn àjò orí ìtàgé tí ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀, bàbá ǹjẹ́ ṣe rántí àwọn ìdojúkọ má lè gbàgbé tẹ́ bá nínú ẹ̀, tó yẹ pé tí ẹ bá rántí nígbà yẹn ẹ máa rò pé ǹjẹ́ ṣé mo lè tẹ̀síwájú nínú iṣẹ́ yìí, àbí kẹ̀ bóyá kí n kúkú padà sídìí iṣẹ́ kápẹ́ńtà tí ẹ fi gbà ẹ ṣe kọ́ nígbà bẹ̀rẹ̀. Ǹṣẹ́ rí, kò síṣẹ́ tí ò ní ṣòro, kò síṣẹ́ téèyàn ò kì í rí ìṣòro níbẹ̀. Wọ́n lẹ́ni tí ọ̀gá ẹsẹ̀ rẹ̀ ó tẹ̀rín. Ṣé rí àwọn àdojúkọ tèmi rí nígbà yẹn ó pọ̀, nígbà tó tẹ̀ jẹ́ pé a sì ń ṣe stage káàkiri ni. A máa ń forí ru strong boss, ibi tá à ń kó costume wá sí, a máa forí rù ú. A máa lọ, bí mo ṣe wà yìí, mo ti lẹ pósítà rí. Kì í dẹ̀ ṣe wípé pósítà tí mo fẹ́ lẹ̀ yìí, bóyá bí irú bí nísìnyí kó jẹ́ pé hall wà ń bí, ibi láti fẹ́ ṣeré bí a ti mú yẹn, a tún ti mú kan ní bí irú asọ́lọ̀ yẹn, a tún ti mú kan bí irú Kòròdú, a tún ti mú kan bí irú Ayépé, a ti mú kan ní kẹ́. So èèyàn dẹ̀ máa lọ síbẹ̀ tí máa lẹ pósítà gbogbo ìlú yẹn ní kọ̀ọ̀kan, tí bá ti lẹ tìlú ìlónìí, bóyá Ayépé ni mò ń lọ lọ́la, bóyá kìnnì kan ni mò ń lọ lọ́túnla, tó bí ṣe máa yẹn. Ṣùgbọ́n kò ṣe pé bóyá pé ilé tó sùn ní họ́ọ̀lù tẹ́ bá fẹ́ lò yẹn, ó máa wọ́nà wá ìyá rẹ̀ bóyá ó máa sùn níwájú họ́ọ̀lù ìyẹn tí wọ́n bá tì ó lè lọ sùn nínú họ́ọ̀lù lórí stage ń bẹ̀. Ìwọ nìkan náà ni aago 5 báyìí aago 5 ó tún gbọ́ báyìí ó tún ti jí ó tún lọ sílùú mi nìyẹn, ó tún máa ìyẹn ìkan nìyẹn. Ìkejì tún wá ní tó dùn mí jù, kò síbi tí mi ò rí ibi tí wọ́n ti interview mi tí mi ń sọ, tòró dùn mí gan. Torí first film ni Bántálẹ́ tí mo sọ fún pé mo ṣe yẹn ni. Ben Coker ni bàbá tó sponsor mi, tó gbé owó yẹn. Máa yẹn ò kì í ṣe eléré rárá. Ọlọ́run kan rán sí mi nígbà tí mo lè dé ọ̀dọ̀ rẹ̀ ló sọ pé okay òun máa gbówó lẹ̀ ká máa fi ṣe fíìmù yẹn. A dẹ̀ ṣe mo parí fíìmù yẹn, mo ṣe gbogbo ẹ̀. Ṣé mo pé àwọn èèyàn wa kan ni wọ́n á lọ bá bàbá yẹn tí wọ́n lọ sọ fún bàbá yẹn pé sórí àwọn tí wọ́n ń ṣe fíìmù yẹn ó gbọ́dọ̀ gbára lé wọn púpọ̀ o, wọ́n máa ń ṣe gbá, wọ́n máa ń ṣe kó bá sàsùn kankan. Gbogbo ìgbà yẹn National Theatre dẹ̀ ní ẹ̀yin lẹ máa lọ tẹ ticket booklet yẹn, ẹ̀yin lẹ máa kó lọ sọ́dọ̀ wọn, bóyá booklet 10 àbí bóyá 20 náà fẹ́ gbà ní wàá gbé dọ́dọ̀ wọn, ẹ̀ẹ́dẹ́jọ sáìn ẹ̀ ṣe gbogbo ẹ̀ kankan ó tán. Nígbà tá a fẹ́ ṣe ticket yẹn láàrin èmi àti bàbá yẹn, Ọlọ́run gbọ́, Ọlọ́run fọ̀run kẹ́, mo á lọ bá bàbá yẹn, mo ní
torí gbà tí mo gbọ́ information yẹn pé wọ́n ní àwọn kan ti lọ bá bàbá yẹn wípé wọ́n sọ fún bàbá yẹn pé báyìí nǹkan kan pé èèyàn náà lọ tẹ tíkẹ́ẹ̀tì tiẹ̀ tí bàbá yẹn bá tẹ tíkẹ́ẹ̀tì mo ní òkè mọ́ èmi wá lọ bá bàbá mo ní bàbá ẹ lè bá mọ̀ èmi ò ń ṣe báyìí o báyìí lèmi o bá ní bàbá ẹ lọ tẹ tíkẹ́ẹ̀tì ẹ fi àmì sí àmì tẹ́ máa fi sí yẹn ẹ má jẹ́ mọ̀ rárá o àwọn tí wọ́n jẹ́ boys mi tí wọ́n jẹ́ àwọn ọmọ tèmi nígbà yẹn torí mo ti dá dúró ńgbà yẹn àwọn tí wọ́n jẹ́ ọmọ tèmi mi ò ní jẹ́ kí wọ́n gbọ́dọ̀ mọ nǹkan bẹ́ẹ̀ ẹ wá mú èèyàn 2 àbí 3 láti ọ̀dọ̀ yín wá kẹ́ ẹ fi àmì yẹn hàn wọ́n torí national theatre ńgbà yẹn àwọn national theatre torí pẹ́yìn ilẹ̀ ṣe tíkẹ́ẹ̀tì wá àwọn ní wọ́n máa tà ẹ̀yin tẹ́ ẹ ní fíìmù lẹ́ máa wà ní gate ẹ máa wò wípé ṣé correct one ni àbí kì í ṣe correct one so bá sọ fún bàbá dẹ̀ sọ fún mi ó láwọn ti ṣe ó tún náà kò sí wàhálà ṣàmọ̀jẹ̀ mọ̀ àwa dé tíátà tó pa mí lẹ́kún jù nìyẹn ní ìgbà yẹn tí wọ́n bá máa fún yín ní date ní tíátà tí ẹ bá fẹ́ ṣiṣẹ́ níbẹ̀ ọ̀dà 15 days náà máa fún ẹ tó bá bọ́ sí inú ọdún kò sí pé wọ́n máa dá ẹ dúró ìwọ náà ló máa lo ọdún yẹn pẹ̀lú ẹ̀ inú ọdún dẹ̀ la máa ń rérò jù everyday èèyàn bíi 10 èèyàn 20 èèyàn wọ́n lè wọlé nǹkan kan but tó bá dé inú ọdún yẹn àbí weekend àwọn èèyàn máa ń wọlé gidi gan ṣe mọ̀ yìí pé a ti ń ta tíkẹ́ẹ̀tì lọ cinema hall 2 ni wọ́n fún mi ní national theatre wọ́n pe máa yẹn ní Mr. Ojo wọ́n ṣe prógámù kan ní NTA 7 nígbà yẹn tó bá lọ sí NTA 7 yẹn ní ọdún kọ̀la sá lọ polówó ẹni gbà tó máa di ìjọ yẹn báyìí bí ìjọ yẹn bọ́ sí Friday nígbà tó máa dijọ́ Saturday tó jẹ́ wípé ìta ń retí òru ṣe mọ̀ pé bí wọ́n ṣe ní wọ́n mú fake ticket nìyẹn fake ticket kẹ̀ yá ló ṣe ta ló máa mú fake ticket kí ló ṣẹlẹ̀ nǹkan kan mo tún lọ bá Mr. Ojo yẹn ní box office kí ló ṣẹlẹ̀ nǹkan kan kí láti fẹ́ ṣe léyìn nǹkan kan wọ́n á ní tíkẹ́ẹ̀tì 2 tí wọ́n mú yẹn fún fake yẹn kan mú wá kan já tíkẹ́ẹ̀tì míì fún ẹni yẹn kó máa wọ inú ilé lọ wọ́n á tọ́jú ẹ̀ àwa ṣìyà gbà tá a máa parí show torí ìgbà yẹn a máa ṣe 12 to 3 to 6 to 3 la máa ń ṣe à ń ṣe tán gbà tá a máa parí tá a ṣe gbogbo ẹ̀ bàbá mi Mr. Ojo mọ̀ ní lọ́la mi ní show fíìmù yìí tó jẹ́ ọjọ́ ọdún tí mò ń expect pé kérò ó wá ìgbà yẹn 20 naira là ń ta tíkẹ́ẹ̀tì ṣé mọ̀ yìí pé bí Mr. Ojo sọ pé wọ́n ní kí ló dé kí ló ṣe gbogbo ẹ̀ kọ̀ọ̀kan wọ́n ní fake ticket nǹkan ló bá bàbá tí ó sponsor mi bá sọ fún bàbá yẹn pé èmi ni màá ṣiṣẹ́ yẹn wípé bóyá mo lọ ta tíkẹ́ẹ̀tì tèmi ni mo fi ń ṣe mo gbọ́ ọ̀rọ̀ yẹn báyìí mi mọ nǹkan tí mo lè sọ eré bí àwàdà nígbà tó dẹ̀ máa di alọ́lé nígbà tó dẹ̀ máa di bí ijọ́ kejì lóòótọ́ abádébẹ̀lẹ̀ ní ó bá jẹ́ kí wọ́n ta tíkẹ́ẹ̀tì mi o bàbá ibi tí ẹkún ti gbọ̀n mi ni wípé for the first time ní national theatre èrò lọ báyìí tí bá wá rìn tí bá ń jáde bá wá ní bàbá Òjògẹ́ fíìmù yín la wá wò wọ́n ta tíkẹ́ẹ̀tì yín tí bá tún bá àwọn èrò wọ́n kò wá sí ọ̀gá kan tó lè pàṣẹ fún wípé ẹ lọ tà á lọ ṣe gbá òun lọ̀gá à ń pe máa kan báyìí ní frau náà wọ́n bá ń wo ntàfíì yìí wọ́n mọ̀ pé nǹkan tí mò ń sọ òótọ́ ni máa yẹn ń ta bíi minerals nǹkan kan ló ń tà nínú hall ń bẹ̀ so wọ́n wá ní ọ̀rẹ́ ẹ̀ ní pé kí n bá lọ bá ṣe mọ̀ pé gbà mọ́ dọ́dọ̀ yẹn ìyẹn náà tún wá bá ọba aṣọ títí máa yí mọ̀ yarí wọ́n dẹ̀ ti ń ta tíkẹ́ẹ̀tì 12 tó àwọn èèyàn ti ń wọlé but àwọn èèyàn tó jẹ́ pé fíìmù tèmi náà fẹ́ wò wọ́n ra tíkẹ́ẹ̀tì wọ́n ṣáà dúró pé fíìmù tèmi làwọn fẹ́ wò ni sẹ́yìn gbà tó máa tó nǹkan bíi around 1:30 to 2 ẹnìkan kan wá bá mi ni ó ṣe ní bàbá Òjògẹ́ ọ̀gá kan ti dé pé ọ̀gá ni ó lè pàṣẹ fún wípé kó máa ta tíkẹ́ẹ̀tì yẹn nǹkan kan wọn ni mo bá níbo lọ́fíìsì ẹ̀ wọ́n ní lókè ni nǹkan kan bá súré gbúrúgbúrúgbúrúgbúrú èmi àti ìyá àbèjì kọ́lọ́hún ọba kó bá mi lọ́rẹ̀ ẹ̀mí ìyá àbèjì èèyàn ni ó dúró tì mí gidi gan mò ń sun ẹkún báyìí òun náà ń sun ẹkún so mo bá súré gòkè gbáragbára tó máa dọ́fíìsì máa yẹn báyìí
Ọlọ́run tó wá ṣe ìyẹn mọ̀ mí torí gbogbo ìgbà tí mo ti ń ṣe stage ń bẹ̀ ó ti mọ̀ mí. So bí mo ṣe wọlé bá lọ́yà bàbá Òjògẹ́ kí ló ṣẹlẹ̀ nǹkan kan bá ṣàlàyé báyìí ni wọ́n sọ wípé kìíní kankan mo ní ẹ wò ẹ̀sìn wíńdò yìí ẹ wò ta fíìmù mi wọ́n fẹ́ wò bàbá yìí ni wọ́n gbọ́dọ̀ ta tíkẹ́ẹ̀tì rí Mr. Òjó ó ṣe nìkan lọ pè wá nìyẹn gbirigbirigbiri sẹ́rí ẹsẹ̀ tó ń dá wọlé báyìí pé kí ó wọlé báyìí màmá yẹn sọ wípé go and sell that ticket now. No, I don't want to hear anything. Go and sell it now. Ìwọ ọmọ ọ̀tá ajẹ́mọ̀ ni ọ wọ́n èrò tí wọ́n fẹ́ wo iṣẹ́ yìí tí wọ́n fẹ́ wo wá lò tí anything bá tiẹ̀ ṣẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ sì kọ́kọ́ ta tíkẹ́ẹ̀tì náà ẹ ṣáà mọ̀ pé owó ni wọ́n fi ṣe owó àwọlé ẹ wàá máa yanjú yẹn létà ọwọ́ à ń sọ wípé wọn lè ta tíkẹ́ẹ̀tì tí ó rò tí mo bá ń kankan come on get out. ó ṣe bọ́ ta nìyẹn wọ́n bá ń lọ ta tíkẹ́ẹ̀tì bàbá ṣe mọ́ ọtún ni wọ́n fún mi tẹ́lẹ̀ bí wọ́n ṣe gbé mi sí Rainbow Hall nìyẹn tó gba èrò 5,000. Bàbá èèyàn wọ ilé débi pé ńgbà tó kún tán standing tún wà wọ́n ṣí ilẹ̀kùn sílẹ̀ kí atẹ́gùn kò tún lè mọ̀ wọlé ni níjọ́ yẹn pàṣẹ àṣẹ parí ẹ̀ nìyẹn kí n má fà á fa orogún létà ni wọ́n wá rí wípé àwọn tout tí wọ́n máa lọ ra tíkẹ́ẹ̀tì tí wọ́n máa wá tà fún àwọn èrò níta tó bá ti lè dúró àbí o fẹ́ tó o kankan tí wọ́n máa ta stamp National Theatre nígbà yẹn ó ti ìkíni rọ́bà orí ẹ̀ ó ti bó wọ́n wá mú rọ́bà band wọ́n wá fi band ẹ̀ àṣé bàbá tí mo sọ pé kó fi àmì sí kíni àṣé kò ṣe nǹkan kan sí rọ́bà stamp yẹn tí wọ́n bá ti wá stamp ti National Theatre yẹn rọ́bà yẹn á ní line láàrin tíkẹ́ẹ̀tì yẹn eléyìí tí wọ́n wá rí kò sí line láàrin rárá rọ́bà stamp tí àwọn National Theatre tí wọ́n ti ṣe ìyẹn ni àwọn tout yẹn làwọn lọ ṣe tiwọn làwọn fi ń gbà tí wọ́n bá ra tíkẹ́ẹ̀tì àbí tí wọ́n bá ti rí tíkẹ́ẹ̀tì rẹ bá ti ń lo bí jọ́ mẹ́ta jọ́ mẹ́rin bẹ́ẹ̀ wọ́n á ti ra ẹyọ kan wọ́n á lọ print tíkẹ́ẹ̀tì tiwọn so wọ́n dẹ̀ ti ní stamp tiwọn àwọn òde wàá mọ̀ wípé rọ́bà stamp yẹn ó ti sí tí wọ́n ti lẹ̀ àwọn ò mọ̀ ó wà ń bẹ̀ so tí wọ́n bá tẹ̀ tiwọn kò ní sí láì kankan níbẹ̀ ṣùgbọ́n ti National Theatre wọ́n máa ní láì wọ́n ṣe wá ka nìyẹn wọ́n wá rí i pé kì í ṣẹjọ́ mi. kí ni mo fẹ́ fàyọ náà ọ̀rọ̀ mi ni pé irú Mr. Òjó yẹn tí ò bá ṣe pé agídí àti wípé èèyàn tí ò dáa tí ó yẹ kó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ ni máa yẹn sọ fún lókè náà pé wọ́n ọ̀tá jẹ́ ni ẹ̀ owó wọn fi ṣe é tí ò tiẹ̀ kọ́kọ́ wọlé wọn kẹ́ wá máa yọ àti ẹ̀jẹ̀ fáìnì ní ọjà láì ní nǹkan tí mi ò mọ̀ ń pa ẹ̀ ìjọ yẹn ló dùn mí jù sàn ìjọ yẹn lèmi gan fúnra ara mi mọ̀ pé èèyàn ń bẹ níjọ yẹn so nítorí tó dùn mí jù nìyẹn but ìyà téèyàn jẹ lórí ẹ̀kọ́ léèyàn máa sọ èmi ní ẹ̀yìn àwàdà kẹ́ríkẹ́rí ń máa lùlù àti ìdí ìlù ni màá tún ti lọ jó sólò màá tún padà sí ìdí ìlù màá tún máàkì ìlù fáwọn tó tún fẹ́ jó sólò bíi tèmi níbẹ̀ tí gbogbo kí léèyàn fẹ́ sọ bàbá kò ṣeé sọ tán kì í ṣe ìyà téèyàn jẹ ń bẹ̀ ni òtún lọ́wọ́ bá kó jọ kó ṣàánú mi náà kémi náà lè jèrè ẹ̀ torí mi tí ì jèrè ẹ̀ o mi tí ì jèrè ẹ̀ kọ́ lọ́n ṣàánú mi o kọ́ lọ́n ṣàánú mọ́jẹ́ ń jìyà lásán ọlọ́run. ẹ ṣeun gan bàbá kí ni ohun má lè gbàgbé tó ṣẹlẹ̀ sí nínú ìrìn àjò ayé yín tí ẹ lè ever gbàgbé tó yàtọ̀ sí nǹkan tí ó ṣẹlẹ̀ sí nígbà National Theatre tí ẹ bá wa sọ yìí. tó ṣẹlẹ̀ sí mi tí mi ò lè nígbàgbé mo dúpẹ́ ọlọ́run ọba òfin burúkú kankan ṣe mú èèkan tí mo tún lè rántí tí mi tún lè gbàgbé láéláé ó ní ọ̀rọ̀ Jídé Kòsọ́kọ́ Jídé Kòsọ́kọ́ ó ṣe bẹ̀bẹ̀ fún mi kí ni tó ṣe fún mi ni pé mo sick ní ìgbà kan mo sick gan èmi ń gbé Bàrígà òun gbé Fádèyí so ó ṣàṣì sọ fún ìyàwó mi pé kán gbé mi wá nìyẹn hospital tó ń gbé mi lọ kò jìnnà sí ilé rẹ̀ yẹn lè fẹsẹ̀ ní láti hospital yẹn sí ilé tiẹ̀ nǹkan ó ṣe kán gbé mi bẹ́ẹ̀ màá mọ̀ lò tó 2 weeks níbẹ̀ o bàbá ibẹ̀ ni wọ́n ti tọ́jú mi tí mo ti wà lálàáfíà tí mo ti ṣe gbogbo nǹkan kan £1 báyìí kò béèrè lọ́wọ́ mi. ìyẹn Prince Jídé Kòsọ́kọ́. ìyẹn Prince Jídé Kòsọ́kọ́ £1 báyìí kò béèrè lọ́wọ́ mi mo ṣe lálàáfíà ni. so mi lè irú yẹn mi ti ẹ àbá mi lè gbàgbé
mi ì lè gbàgbé láéláé. Tó bá jẹ́ wípé irú àìsàn yẹn ni ó ń pààyàn gbà tí ò rí èèyàn tó máa ràn lọ́wọ́ tí ó ṣe gbogbo ẹ̀, Olúwa rẹ̀ ó sì ti lọ nu. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ebí mi náà ni mò ń sọ̀rọ̀ yìí. Ó ní nísìnyí. Wàá wá sọ pé ìwọ bákan ló jẹ́. Ebí mi ni mò ń gbápá mi tí mò ń gbẹ́sẹ̀ mi tí mò ń ṣe gbogbo àìsàn. Èèyàn kan ló ń gbé ni. Ebí mi ni mò ń gbé ni. Ẹ̀bùn Ọlọ́run ni, Ọlọ́run ló ṣe ní. Ẹ ṣeun gan bàbá. Bàbá, kó tó di pé Prince Jídé Kòsọ́kọ́ pè yín nígbà yẹn tán ní kó máa gbé yín bọ̀, ẹ ti lò tó bí ọjọ́ mélòó lórí àárẹ̀ yẹn tí ẹ ti ń bá a pò, àti pé irú àárẹ̀ wo gangan ló ṣe yín nígbà yẹn kó tó di pé wọ́n pè yín. Mi ì tiẹ̀ lè sọ pé irú àárẹ̀ báyìí torí màá ti lo ọ̀sẹ̀ kan lé. Màá ti lo ọ̀sẹ̀ kan. Bíbà ni o, bí kan ni o, I don't know. Mi ò mọ̀. Mo sáré pé mo débẹ̀, wọ́n dẹ̀ tọ́jú mi. Ọ̀sẹ̀ 2 àbí 3 ni mo lò ń bẹ̀. Ní hospital, lórí bẹ́ẹ̀dì lọ́spítù. Ó tó di pé wọ́n tọ́jú mi kára mi, ó tó di pé ara mi yá. Ó jẹ́ nǹkan tí Jídé kọ̀ tí mi ò fi lè gbàgbé ẹ̀. Mi ò lè gbàgbé ẹ̀. Ẹ ṣeun gan bàbá. Ẹ ṣeun. Bàbá, ǹjẹ́ ṣe ìrántí ijọ́ tínú yín dùn jù láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí, àti pé kí ló ṣẹlẹ̀ sí yín lọ́jọ́ náà lọ́hùn? Ijọ́ tí inú mi dùn jù, eré ìtàgé. Ijọ́ tí inú mi dùn jù gangan, òun ni ijọ́ tí mo gbé fíìmù mi lọ sí National Theatre. Ìṣe mi náà lè tó dé ibi tí mo dé, tí àwọn èèyàn dẹ̀ ń wò ó. Ó dẹ̀ jẹ́ pé jíjáde tí wọ́n máa jáde, wọn complain bad pé bóyá pé àwọn eré yẹn ń ṣe kinní kankan. Péjú Ògúnmọ́lá ló ṣe olólìdí ẹ̀. Yes, sinimá Tí mò ń sọ ìtàn Bántálẹ́. Yes. Péjú Ògúnmọ́lá òun ló lédì ẹ̀. Òun náà wá wò ó jáde nínú hall báyìí ní main hall. Ó jáde báyìí tó bọ́ síta báyìí, ó fò mọ́ mi lọ́rùn ni pé torí inú ẹ̀ dùn, torí pé àwọn èèyàn wọn appreciate iṣẹ́ yẹn. So inú tiẹ̀ náà dùn gbogbo ìgbà tá a dẹ̀ ń sọ yìí, kò fi bẹ́ẹ̀ sí fíìmù púpọ̀ níta rẹpẹtẹ lẹ́yìn àwọn lẹ́yìn Adelove, Bàbá Ògúndé, àtúni Bello, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà yẹn. So mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ṣeun gan bàbá. Ẹ̀yin lè ṣe jù. Mo rí pé kò sí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ látẹ̀kan. Àwọn orúkọ kan wà tó pé ẹ̀ ń sọ lémọ́lémọ́ tẹ́ ń dá. Ẹ ti dárúkọ bí Prince Jídé Kòsọ́kọ́. Ẹ ti dárúkọ Ọ̀gá Bello. Ṣùgbọ́n lórí Ọ̀gá Bello yìí gangan, lẹ́nu ọjọ́ mẹ́ta mo rí nǹkan kan lórí ayélujára tí wọ́n sọ pé tí Ọ̀gá Bello tí wọ́n sọ pé ìdí táwọn ṣe bímọ púpọ̀ ni pé àwọn nífẹ̀ẹ́ ọmọ púpọ̀ gan. Àwọn nífẹ̀ẹ́ ọmọ púpọ̀ gan dénúdénú. Ṣùgbọ́n ìbéèrè mi sí ni pé bí bàbá ṣe sọ pé àwọn nífẹ̀ẹ́ ọmọ púpọ̀ yìí, bàbá ṣé nígbà tẹ́ wà pẹ̀lú wọn tí ẹ jọ ń ṣiṣẹ́, ǹjẹ́ ṣé wọ́n fi irúfẹ́ yẹn, ṣé wọ́n fi mọ̀ yín tó ń ṣe pé bóyá ọmọ wọn nìkan ló nífẹ̀ẹ́ sí? Irọ́ o. Àfi ẹni tí ó bá pẹ̀gàn àjànàkú ló máa sọ wípé ẹ máa bá mi parí ẹ̀ lọ. Ṣẹ́rí Bello èèyàn ni kì í ṣèrò. Ní Ọ̀gá Bello yìí. Yes. Èèyàn ni kì í ṣèrò. Torí pé ńgbà tí a jọ wà tó ń ṣe mọ́níjà àwàdà kẹ́ríkẹ́rí táwa wà lọ́ndà rẹ̀ ní ìgbà yẹn, kò sí ni mi ò rí. Kò ń ṣe nǹkan burúkú, kò dẹ̀ ń ṣe báyìí. Ní ìgbà yẹn èmi ni mo ń tẹ̀lé. Ní ìgbà tí bàbá mi rò kú tán, èmi ni mo máa ń tẹ̀lé Bello. Tá a bá ń lọ tọ̀ báyìí, èmi máa wà nù ká pẹ̀lú ẹ̀. Ó náà dẹ̀ ṣe èèyàn ni. Ìgbà tí bàbá mi kú ní Ìbàdàn, tí bàbá mi kú, àwọn ní organize gbogbo bí wọ́n ṣe sóúnjẹ, wọ́n ṣe gbogbo nǹkan kan. A tún gbé mọ́tò lọ. Ní Ọ̀gá Bello yìí. Yes. A tún gbé mọ́tò lọ. Tílẹ̀ fi mọ́. Àjọ wà bẹ́ẹ̀. Wọ́n sóúnjẹ. Sẹ́mi tí mi ti ní kankan. Mi ní kankan. Mi ní mọ́tò. Mi lówó. Wọ́n sì ń gbowó oṣù ń gbà yẹn ní ìgbà tó ń fi ṣe ìyẹn fún mi. Owó mi ti wọ 50 naira. Tí mò ń gbà lóṣù. Ṣé ní fi sòkú?
so èèyàn ni kì í ṣèrò, ó kó èèyàn mọ́ra. Ẹni tí ò bá súnmọ́ ni ò lè mọ̀ bó ṣe jẹ́. Wàláì kò sí bí ẹlẹ́dàá ẹ̀ wà níbí, èèyàn ni. Nítorí náà ni Ọlọ́run ló fi gbé bó ni mo fẹ́ pé ló fi gbé ìfẹ́ rẹ̀. Ọlọ́run wà lẹ́yìn rẹ̀. Ọlọ́run ṣe alátìlẹ́yìn rẹ̀ ní Bello Adébáyọ̀ Sàlámì. Ọlọ́run wà lẹ́yìn rẹ̀ gidi gan ni. Orí nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí bàbá mi ro kú, ìṣe nǹkan kékeré. Nígbà tí bàbá mi ro kú, bàbá ẹni tó jẹ́ bí àbúrò fún bàbá mi ro, nígbà tí bàbá mi ro kú, ẹ mọ̀ tó ṣẹlẹ̀ sí bàbá mi ro, màá sọ tán yẹn. Màá sọ ìtàn yẹn. Sẹ́rí bàbá mi ro, àwọn èèyàn láìkẹ́ gan, òun náà kò dẹ̀ dúró. Ìgbà yẹn kò sí onítíátà tó máa gun stage tí ẹ máa rí máikrófóònù bíi 4 àbí 5 tó máa gun lọ. Bàbá mi ro wá lọ ra Davoli là ń pè. So kíní yẹn ó dàbí kíní tébù báyìí ni wọ́n ń lò jù nísìn. Ó lè lo mic 8, ó dẹ̀ ra speaker, ó ṣe gbogbo nǹkan kan. A wá fẹ́ launch instrument yẹn ní National Theatre láti fẹ́ launch ẹ̀, láti mú date. Timi Press ní Apa Road òun ló ń tẹ póstà, ó ti tẹ póstà kalẹ̀ láti ṣe gbogbo nǹkan kan. So ọjọ́ dẹ̀ ni a mú. Ọlọ́run tóbi lọ́ba, bí wàhálà ṣe dé nìyẹn. So àṣà lè ṣiṣẹ́ yẹn kí n gé mọ́ bẹ́ẹ̀. Kí ni mo wá fẹ́ fàyọ ọ́nú ọ̀rọ̀ yẹn ni wípé ẹni tó jẹ́ àbúrò sí bàbá mi ro, ṣe mọ̀ wípé ìjọ́ tí bàbá mi ro kú ní ọjọ́ tí bàbá mi ro kú báyìí, ó dẹ̀ kúrò, èmi àti ẹ̀dọ́pọlọ, kọ́lọ́run kó fọ̀run kẹ́ ẹ̀dọ́pọlọ, lájọ ń wá dókítà tí ó sáìn kíní fún tá a fi máa gbé lọ mọ́ṣúárì, torí tí ò bá sí ìwé yẹn wọn lè gbé wọ mọ́ṣúárì. So bá ṣáà ṣe ń wá dókítà káàkiri ní gbogbo gbà yẹn, èmi àti ẹ̀dọ́pọlọ, kọ́lọ́run kó fọ̀run kẹ́, civilian boss bàbá mi ro, òun la fi ń gbé káàkiri níjọ́ yẹn. Àṣepò tí yẹn máa kúrò délé tó máa délé jìnnẹ́sìn tó kàn lọ ṣe nínú ọkàn lọ bá ìyá mi ro ni. Wọ́n bá ní kí ìyá mi ro kó kọ́kọ́rọ́ mọ́tò, gbogbo ẹrù, gbogbo irinṣẹ́ nǹkan kan ṣe wọ́n ṣàwò yẹn kí wọ́n kó sínú yàrá kan, kí wọ́n ti pa kan fún òun ní kọ́kọ́rọ́ rẹ̀, ẹ̀dẹ̀ kọ́kọ́rọ́ mọ́tò nǹkan kan fún òun kan. Bí ìyá mi ro ṣe bínú nìyẹn. Ìyẹn ò kó fún o. Òkú kú àti ìgbéni mọ́ṣúárì, ṣé ìyẹn ló kàn tó wá ń bèrè bí yẹn ṣe bínú nìyẹn. Ìyẹn ò ṣáà kó fún un. A dẹ̀ ń wá bí wọ́n ṣe máa sáìn tí wọ́n fi máa gbé dé mọ́ṣúárì káàkiri àti rí ìyẹn lọ. Ṣẹ́rí ibi tí Ọlọ́run sáà ti kẹ́ Bello tí mo ti mọ̀ pé Ọlọ́run bẹ lẹ́yìn rẹ̀ gangan ni wípé ọmọbìnrin kan ṣoṣo tí bàbá mi ro bí, ọmọ yẹn ṣaláìsí. Ṣé mọ̀ pé ńṣe ni àwọn ẹbí ní bá mú ìyá àwẹ̀rò, ìyá àwẹ̀rò àbí ìyá mi ro ṣá, wọ́n bá mú òun àti Bello. Aago 7 àárọ̀ ni wọ́n invite wọn pé kí wọ́n wá sí wọn bá wọn bí wọ́n ṣe lọ tì wọ́n mọ́nú yàrá nìyẹn tí wọ́n mọ́nú ilé. Wọ́n tì wọ́n mọ́nú ilé. Ọlọ́run ọba ń gbọ́. Ṣé mọ̀ yìí pé aago 7 alẹ́ ni wọ́n tó sí wọn sílẹ̀. Kí ni ìdí tó ṣe tì wọ́n mọ́lé? Wọ́n ní lọ́wọ́ nù kú ọmọ tó kú. Àwọn tí wọn ò dẹ̀ mọ̀ nǹkan kan jọ́sà ṣeṣe nìyẹn. So nǹkan tí wọ́n expect ni pé bá a bá ti lọ tọ̀, tá a bá ti dé, kí wọ́n máa jíṣẹ́ fún wọn pé iye báyìí ni nǹkan kan. Wọ́n mọ nǹkan tí bàbá mi ro ń forí rún ní ìgbà yẹn. Wọ́n kàn rí i pé owó ń jáde, òun náà ti rò pé yẹ ẹ̀sùn wọn máa kó owó wa ni. Àwọn èèyàn ọ̀dẹ̀ lè ṣe yẹn. Ìyẹn ni dáa ṣe yarí pátápátá tí wọ́n fi wọ́n lẹ̀, tí ò sí Òjóládìpọ̀ tíátà and ìsàwàdà kẹ́ríkẹ́rì mọ́. Wọ́n wá sọ di
àwàdà kẹ́ríkẹ́rí organization led by Adébáyọ̀ Sàlámì so kò ń ṣe ti Òjó Ládipò mọ́ ìyẹn ni wọ́n ń jẹ tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ ṣàṣà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò gba iwájú Bello kọjá nínú industry yẹn. yes ṣàṣà ní àwọn tí ò gba iwájú ẹ̀ kọjá torí bó ṣe wà yẹn kò léèyàn láíláí ó máa wà pẹ̀lú ẹ̀ ẹ̀jọ̀ wà ní àtàwọn tó tún jẹ́ ọ̀gá fún un ẹ mọ̀ pé ọ̀tọ̀ lọ̀gá ọ̀tọ̀ ni kí Ọlọ́run gbà fún yàn so Ọlọ́run dẹ̀ gbà fún bàbá mi rò Ọlọ́run tó wá gbà fún Bello àwọn náà ni so bó ṣe wà nìyẹn àwọn tó gba wájú ẹ̀ kọjá tó ṣe gbogbo ẹ̀ wọ́n pọ̀ torí kò nínú burúkú ló létìn tí mo kàn lè sọ pé ó ní ni wípé ó lójo ní ọ̀gá Bello yéè ó lójo ọmọ ìyá alájì bá ti ro nǹkan tó bá ti dàwé pé náà ìyá alájì ìmọ̀ mẹ́ẹ̀ ló ń pè ní ìyá alájì yẹn tó bá ti ro nǹkan lọ tó àbí tó kì níyẹn bá ti ní nǹkan kan bákan lọ́kàn ẹ̀ ọkàn mi kan lè lọ ìyá alájì ṣùgbọ́n yí pé ká ṣe aburú àbí pé ká máa lépa èèyàn láì dáa kò ń ṣe Bello wàláì kò ń ṣe Bello kò ṣẹlẹ̀ rí mi ti rí tó ó súnmọ́ gan ni o ó mú mi bí àbúrò ni wàláì ìṣe àyè pé mo rójú ẹ̀ ni mo fi ń ṣe léyìn ní ìsinyìí náà ní tí mo dẹ̀ ń sọ yìí ṣèbí nǹkan tó náà lè gbọ́n ṣé wàá máa parọ́ èèyàn ni kì í ṣèrò ṣùgbọ́n ṣẹ́rí téèyàn bá ń ṣe dáadáa kó mọ̀ ṣe ń sùn ó bá ń ṣe dáadáa kó mọ̀ ṣe ń sùn ṣẹ́rí Ọlọ́run ọba ń bọ̀ wá san ẹ̀san fún yàn irú ẹ̀ ní irú Bello yẹn ẹ wòran ẹ tọ́ka sínú àwọn onítìátà tẹ́ ń gbọ́ orúkọ wọn ẹ rí i pé yes wọ́n wà òkè wọ́n á gbórúkọ wọn dáadáa tí ọmọ wọn náà tún wá ń ṣe bí àwọn ọmọ Bello ṣe ń ṣe é sìn ẹ tọ́ka sí so Ọlọ́run tóbi lọ́ba Ọlọ́run dẹ̀ bá ṣe bó ṣe wà yẹn Adébáyọ̀ Sàlámì bàbá ìbà rẹ o God bless you. ẹ ṣeun gan bàbá ẹ ṣeun gan bàbá irú ìròyìn wo lẹ gbọ́ nípa yín pé àwọn ẹni tí wọ́n ń gbèrò yẹn kàkà kó ẹ kọ́ pè yín ọba yín kọ́ béèrè lọ́wọ́ yín pé bàbá Òjògẹ́ ṣẹ́yìn ilẹ̀ ṣe báyìí wọ́n wá múra wọn ní méjì ní mẹ́ta wọ́n wá ń sọ̀rọ̀ yẹn àbí kẹ́ ẹ bá pàdé lórí fọ́nrán ẹ bá wọn pé èmi kí ló dé táwọn èèyàn ń sọ ọ̀rọ̀ báyìí tí ò dẹ̀ ń ṣe èmi tó dẹ̀ bà yín nú jẹ́ ǹjẹ́ ti gbọ́rùn kan bẹ́ẹ̀ rí nípa yín rí bí a tí wọ́n sọ̀rọ̀ yín láìda. ní ìwò náà báwo ni bá tẹ̀ ṣe sọ náà bóyá lè tí mo sọ nínú àgbàlẹ̀tò nígbà tó ọmọ mi ṣaláìsí tí ọmọ Péjú ṣaláìsí bóyá ìyẹn ló tiẹ̀ dùn mí ìyẹn dùn èmi náà because kò sí bó ti wulẹ̀ kí nǹkan rí ọ̀rọ̀ ẹni tó dẹ̀ dùn mí jù ó ní ọ̀rọ̀ gọ́vnà Tampan Lagos State òun lọ̀rọ̀ ẹ̀ dùn mí jù mo ní ọmọ mi kú before ọmọ Péjú Ògúnmọ́lá Èkó lèmi wà ẹ̀dàdẹ̀ ni mí ní Èkó bí ijọ́ kẹta àbí ijọ́ kẹrin tọmọ tèmi ṣaláìsí ni ọmọ Péjú ṣaláìsí ó ní ẹ wá post ọmọ Péjú dáadáa but ẹ post tèmi ẹ bá post ẹ àwọn èèyàn míì tí wọ́n láàánú mi tí wọ́n ṣe kí n tí wọ́n bá gbọ́dọ̀ nǹkan bẹ́ẹ̀ wọ́n á lè mọ̀ wípé báyìí nǹkan kan tí mo sọ ni kíní ẹ wá jáde wọ́n wá rírí tí wọ́n wá rí nígbà tí gọ́fúnà máa sọ̀rọ̀ ó ní kò yẹ kémi lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó jìnnà síra wọn gan ni kò yẹ kí bàbá Òjògẹ́ lè sọ̀rọ̀ tó sọ yẹn kò yẹ kó lè sọ ó jìnnà síra wọn gan ni ìyẹn gọ́fúnà ó jìnnà síra wọn ọmọ kan ni Péjú bí ọmọ tèmi ẹsẹ̀ yọkàn ṣẹ́rígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn báyìí orí mi láago ni ṣe èsì sí ọ̀rọ̀ mi nìyẹn meanwhile nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ìwọ gọ́fúnà gangan ó pè mí ó kí mi ní orí fóònù
ṣé tí mo sọ yẹn sọ pọ̀ jù ní wípé ó yẹ kẹ́ ẹbí mi náà gbé kẹ́ bá mi wọ́n jẹ́ káwọn ènìyàn mọ̀. kán mọ̀ pé ọmọ tèmi náà nǹkan kan èmi dẹ̀ ní Èkó ni mo belong sí tí èsè pé bọ́wá pé kí ló ṣe máa rí bẹ́ẹ̀ yẹn kò sí gbàtàn o tí tó wá lọ sọ̀rọ̀ látijọ́ tó ti sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ wà láyé inú bí mi gan. pé èmi tí mi ò lọ́mọ kan yẹn ọmọ kan tó kú yẹn bọ́ ọmọ kan bá ṣàkú kí káwọn ọmọ tèmi ọmọ kú sọ ẹni tó lọ́mọ kan ni a gbọ́dọ̀. àtijọ́ yẹn báyìí sáà wò wọ́n ni gúlútú ni kó wá gúlútú bọ́pọ̀lọ́ bá wú kọjá ẹnu sà wàláì ní wọ́n dìbò fún kò ní wọlé. ẹ wo. bàbá torí gbogbo nǹkan tí ẹ sọ ń sìn mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ pé ẹ̀yin náà larú nǹkan báyìí kọjá. àmọ́ la o. bàbá ọmọ yìí á tó ọmọ ọdún mélòó kó tó dúpọ̀ dolóògbé. ó bí ọmọ ó ṣẹ̀ lọ́kàn ó lóyún ó wá bí ọmọ àti sọmọ lóòkàn ó pé oṣù kan tó bí ọmọ yẹn ló ṣaláìsí. wọ́n pé oṣù kan tí wọ́n bímọ. tó bí ọmọ ló ṣaláìsí. bàbá ẹ má bínú pé mo ṣì wà lórí ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n bímọ ẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ ṣe kó mọ ǹjẹ́ ṣé wọ́n ṣàìsàn. ó sick agbé lọ hospital ó lò 1 week lọ́spítù adẹ̀ra wọn ní ẹ̀jẹ̀ kínní kankan adẹ̀rẹ̀ jẹ fún 60,000 láàárẹ̀ ẹ̀jẹ̀ ẹyọ kan ó dẹ̀ lo 6. wọ́n lo 6 tán. bẹ́ẹ̀ ni bàbá mi. ó dẹ̀ wà bẹ́ẹ̀ títí kó tó di pé wọ́n discharge padà ti yàrá fi kó ní general hospital ní Kòròdú. ibẹ̀ ni. so kí ni mo wá fẹ́ máa sọ àwọn nǹkan yẹn mi kì í fẹ́ mọ rántí mi kì í òun mi kì í mọ rántí because torí mo nígbà tí wọ́n sọ̀rọ̀ mo rò pé wọ́n lè gbé tọmọ péjú ṣé mi ò lówó torí pé mi ò lówó ni but mo gbajúmọ̀ torí àwọn èèyàn mọ̀ mi tó wá pé mi náà bá lówó lọ́wọ́ bíi ti péjú ni mo ní bóyá wọ́n á lè gbé tèmi náà. so kódà ó dídẹ rẹ nítorí máa débi ẹ̀yìn tí ọ̀pọ̀ òun á fò ẹ jẹ́ ká fò ó. ẹ ṣeun gan. wọn nítorí máa sọ̀rọ̀ débi irú òun á fò ó ni. ẹ ṣeun gan bàbá ẹ ṣe fún bàbá. bàbá kó tó nígbà fobi tí a wà yìí ǹjẹ́ ṣé lẹ́yìn ìgbà tí ẹ jáde tí ẹ bẹ̀rẹ̀ sí káàkiri bàbá ǹjẹ́ ṣé ẹ ti lórí ọ̀fẹ́ láti pàdé àwọn màmá wa Péjú Ògúnmọ́lá yìí ǹjẹ́ ẹ ti lórí ọ̀fẹ́ láti bá wọn pàdé tẹ́lẹ̀. Péjú Ògúnmọ́lá ẹ̀gbọ́n nǹkan tí mo sọ wípé first film mi tí mo yà ó ló ṣe lead ń bẹ̀. ẹ má jẹ́ kí n mọ sọ irú nǹkan ọ̀rọ̀ tó bá ń gbọ́ báyìí wọ́n máa torí òun gan fúnra ara rẹ̀ ó mọ bá a ṣe jẹ́ torí kì í ṣe pé kìíní ó kéré sí mi but ọ̀rọ̀ Péjú Ògúnmọ́lá kọ́ ló ń jẹ mí lógún. ó ń ṣe tí. bí ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ kínní ní ìwà yìí ọ̀rọ̀ yẹn gangan pàápàá èmi kọ́ ni mo kọ́kọ́ sọ. chairman wa ní Ṣómólú pampan Ṣómólú chairman wa ń bẹ̀ ìyẹn ló gbọ́rọ̀ yìí pé wọ́n ń gbé ti Péjú Ògúnmọ́lá wọ́n gbé ó dẹ̀ pè wọ́n ó dẹ̀ sọ fún wọn. so àyà sọ wípé wọ́n gbé wọn. bàbá ẹ má bínú ká tó parí àwọn nǹkan tí a ń ṣe torí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bá wo àwọn nǹkan tí a ń ṣe lọ́jọ́ ti tòní mo mọ̀ pé a máa rí àwọn èèyàn tó máa béèrè ìbéèrè yìí lọ́wọ́ yín bàbá tí mo àdẹ̀ fẹ́ kẹ́ bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí nǹkan yìí ṣe jẹ́ gangan bàbá lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ torí wọ́n ní téèyàn bá wà nínú ẹgbẹ́ ìjọ tó bá rí nǹkan tí ò ṣe dáadáa ó di dandan kí ẹgbẹ́ kí wọ́n tì lẹ́yìn kí wọ́n fún ní ìmọ̀ràn gbogbo ọ̀nà tí wọ́n bá ti lè fi ràn án lọ́wọ́ ni wọ́n ràn bàbá lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí tí ọmọ yìí ṣẹlẹ̀ ǹjẹ́ ó ní ìrànlọ́wọ́ kankan tí ẹgbẹ́ tí ẹ̀ ń ṣe ǹjẹ́ ó ní ìrànlọ́wọ́ kankan tí wọ́n ṣe fún yín torí gẹ́gẹ́ bí ẹ ti ṣe sọ ẹgbẹ́ tí ẹ wà yìí ibi tó yẹ pé ẹ ti jẹ́ bí adarí níbẹ̀ ni kí ni nǹkan tí ẹgbẹ́ ṣe fún yín gangan.
ṣe rí orin ṣọ́ọ̀ṣì wa ni ọmọkùnrin kan bẹ̀ ń gbà yẹn ọmọ sọ kọ́ báyìí pé atọ́nitanra rẹ̀ afọ́jú tó ló ń sùn lọ ìgbà tí kò sùn ta lórí atọ́nitanra rẹ̀. Ẹni tó bá dó wípé nǹkan báyìí ṣe é wọ́n fọkàn sí ohun tán rẹ̀ jẹ́ ni. Kò sí nǹkan kan tí wọ́n fẹ́ fún mi wípé tí wọ́n ṣe fún mi kí wọ́n ṣe anything fún mi. Èmi náà dẹ̀ ní kí wọ́n bá mi gbọ́mọ mi nítorí kán lè bá àdìmọ́ dáwó fún mi àbí kán lè fún mi lówó. Káwọn èèyàn tó mọ̀ mí tó súnmọ́ mi kí wọ́n kàn lè mọ̀ náà ni kì í ṣàṣẹ pé bí wọ́n bá ṣe tí wọ́n gbé jáde kì í ṣe pé wọ́n dọ́mọ mi padà fún mi. Ṣùgbọ́n kán lè bá mọ̀ pé àbẹ́ ṣe ń ṣe tẹ́ni náà ó yẹ ká lè ṣe tèmi náà bẹ́ẹ̀. Kì í ṣe pé kínní nígbà tọmọ kan tí ó wá jáde tí wọ́n sọ ìyẹn náà tó wá ń sọ in fact ọkàn ń fojú wo ni ó wá ń sọ lóòótọ́ àti ní òdodo. Afford Kúnlé Afford ó dọ́dọ̀ mi ó fẹ́mi náà lówó ṣùgbọ́n Afford kì í ṣe ọmọ ẹgbẹ́ tampan. Ọmọ ẹgbẹ́ mìíràn. Ọmọ ẹgbẹ́ mi ni kì í sọ ọmọ ẹgbẹ́ tampan. Ìwọ tó wá jẹ́ ọmọ tampan wá jáde wá ní pèsè bí Afford dọ́dọ̀ tiwọn náà ṣé Afford jẹ́ ọmọ tampan. Nígbà tó sọ̀rọ̀ yẹn tí mo ní gbà ṣé ó jọra wọn ni kò jọra wọn. Mo láfi sọ pé kò burú mo kàn fi dáálé mo kàn wò wọ́n pé kọ́ńkálukú ká máa ṣe tiwọn kí máa ṣe tèmi jù bẹ́ẹ̀ lọ. Ọ̀gá bàbá ọ̀rọ̀ tí ẹ ń sọ yìí ó dàbí ìgbà pé mi máa gbọ́rú nǹkan báyìí rí. Bóyá ṣẹlẹ̀ ni mo sọ. Ẹ ṣeun gan bàbá ẹ ṣeun gan bàbá ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún àkókò yín tí a gbà ṣùgbọ́n ìbéèrè tí màá béèrè kò dẹ̀ pọ̀ mọ́ ìbéèrè 3 péré tá a máa fa parí gbogbo. Madam ti bá mọ̀. Bàbá mo mọ̀ pé máa mọ̀ ọ́n torí àgbà ìṣeré ní àtúnṣe ẹ ti rí kò sí nǹkan tí wọ́n lè béèrè lọ́wọ́ yín nípa eré orí ìtàgé tí ẹ̀ ní lè sọ àfi tí ẹ̀ bá fẹ́ dáhùn nìkan ló. Àfi tí ń bá mọ̀. Àfi tí ẹ̀ bá fẹ́ dáhùn. No, àfi tí ń bá mọ̀. Bàbá ẹ máa mọ̀ kò sí bẹ́ẹ̀ ṣe ní mọ̀. Ẹ máa mọ̀. Ó yá. Ẹ ṣeun. Bàbá gẹ́gẹ́ bí mo ti ṣe béèrè lọ́wọ́ yín tẹ́lẹ̀ ni pé ìbáṣepọ̀ tó wà láàrin àwọn onítíátà àtàwọn onífújì a rí bíi King Dr. Saheed Òṣùpá Alhaji Wasiu Alabi Pasuma K1 The Ultimate Alhaji Sule Alao Malaika àti àwọn onífújì bẹ́ẹ̀ tí wọ́n ṣeré orí ìtàgé. Bàbá bẹ́yìn náà dẹ̀ ṣe fi yé wa níra ẹni pé ẹ̀yin náà máa ń lùlù tí lọ máa jó sólò bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń jó sólò bẹ́ẹ̀ náà lẹ́tún máa gbé orin ẹ̀ tún máa kọrin gẹ́gẹ́ bíi pé eléré orí ìtàgé ní ǹjẹ́ nífẹ̀ẹ́ sí orin fújì láti máa gbọ́? Àbá mo nífẹ̀ẹ́ sórin fújì o. Nínú gbogbo àwọn èèyàn tí mo wá dárúkọ yìí ta lẹ nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ rẹ̀ tẹ́ pé tẹ́ bá gbọ́ kódà kẹ́ máa bínú. Ṣe rí nínú gbogbo wọn mo nífẹ̀ẹ́ sí Wasiu. Alhaji Wasiu K1. Mo nífẹ̀ẹ́ sí Paso. Ọmọ ìyàwó Ànábì. Malaika. Saheed Òṣùpá. Ṣe rí n tí ó jẹ́ kí ìfẹ́ yẹn ti Wasiu kó fi ju ti gbogbo wọn lọ ó ní wípé Alhaji Wasiu Ayinde èèyàn ni a jọ wà ní ìta pàṣí ní arọ lọ́yà nígbà yẹn tí bàbá náà ń struggle lọ́wọ́ gbogbo gbà yẹn a jọ wà ń bẹ̀ ni kódà kò sí interview tí wọ́n bá bí mi tí mi sọ bó ṣe wà yẹn pé èèyàn kọ́kọ́ fún mi ní owó tó dùn èèyàn nínú Wasiu Ayinde. Ní Alhaji. Yes. Alhaji. Bẹ́ẹ̀ ni mi yọ sọ. Bàbá Alhaji K1 lẹ máa ń sọ yìí. Alhaji Wasiu Ayinde K1. Bàbá kẹ́ tó parí nǹkan tẹ́ ń sọ yìí. Nǹkan tẹ́ sọ yìí yà mí lẹ́nu. Lọ́nà wo? Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé mo máa ń gbọ́ mi bá Alhaji pàdé rí mo máa ń wò wọ́n ní iwájú ni mi lórí ọ̀fẹ́ láti súnmọ́ wọn ṣùgbọ́n mo máa ń gbọ́ nǹkan táwọn ènìyàn ń sọ wọ́n ní níbi tí Alhaji láhùn dé mi ìgbà bẹ́ẹ̀ o torí mi tí bá wọn pàdé rí o wọ́n ní tí Alhaji bá fẹ́ tó bá lọ bá Alhaji wọ́n ní táwọn èèyàn bá lọ bá wọn pa Alhaji ẹ fún wa lówó
wọ́n ní níbi tá aláàjì náà dé wọ́n ní aláàjì tún ní small pistol kékeré tí wọ́n máa fàyọ sókè torí kọ́ má bàa fún àwọn ènìyàn lówó wọ́n ní tí wọ́n máa yìn ní pé ṣé ìwọ tó gbúrò bọn ṣó máa lè ní kọ́ fún ẹ lówó so wọ́n wá ń yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe wọ́n sọ pé aláàjì fún yín lówó tó dùn mọ́ yín nú. ẹ ṣe rí bákan méjì lọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde ò ń ṣe wèrè débi pé wàá pàdé ẹ̀ ń bí wàá ní kó ẹ̀pọ̀ àbí pé wàá sọkè tí ó wàá fàbọn yọ. Ibi tó ti lè fàbọn yọ ojú pé kó play tán lórí stage kó bọ́lẹ̀ kó fẹ́ mọ́ lọ káwọn bọ́ìsì wá mọ́ ra kínní kankan láti lè kí àwọn ọ̀pọ̀lọpọ̀ pò oníkàlùkù á lè sáré wọnú mọ́tò tó bá ní ọmọ ha owó èèyàn mélòó ló fẹ́ ha fún bí èrò ṣe máa tẹ̀lé. Ǹjẹ́ àwọn ó di èèyàn mélòó tó lọ sílé Wàsíù tó béèrè owó lọ́wọ́ Wàsíù tí wàá fi dẹ́wò kan tó dẹ́ ìyàbọn. Ẹni tó bá mọ̀ pé nǹkan tí bàbá yẹn sọ gẹ́gẹ́ bó ṣe sọ tó ti lọ lé Wàsíù ẹ̀ ń challenge ẹ̀ kó jáde. Kó jáde kó sọ wípé ńjọ́ tí mo lọ bẹ̀ tí mo béèrè owó lọ́wọ́ ìbọn ló yọ sóhun. Owó tó fún èmi ní ìgbà yẹn ìgbà tẹ́mi bẹ̀rẹ̀ tí mo kúrò ní àwàdà kẹ́ríkẹ́rí tí mo dá tíátà tèmi sílẹ̀ torí bí Alhaji Wasiu ṣe wà yẹn by this time ní Ìtàpàsí àjọ máa wà ní ìtajọ́ máa ṣe eré ìtajọ́ máa ṣe gbogbo ìnà. À ń pe ẹni tó jẹ́ kí asúnmọ́ra ojú Túndé last born Òjó Ládìpọ̀ tí a ta ni last born àwọn bàbá mi ro ni so òun àti Wasiu Ayinde bí wọ́n ṣe wà nìyí. Òun ló jẹ́ ká mọ̀ òun ló jẹ́ ká súnmọ́ra ká fi ṣe gbogbo Alhaji Wasiu Ayinde àjọ máa ń lọ Ìbàdàn tá a bá fẹ́ lọ rìkọ́dù Ìbàdàn tá a lọ ṣe play ní Ìbàdàn tá a lọ sí tẹlifíṣàn NTA Ìbàdàn. Àwọn ṣe episode. Episodes àjọ máa ń lọ ni a tẹ̀lé wa lọ ìjọ tó bá ráyè ìjọ tí ò bá ráyè a bá tiẹ̀ lọ ìjọ tó bá ráyè kì í ṣe pé ó fi ṣiṣẹ́ àjọ máa ń wà ní àjọ máa jókòó sínú civilian bus ni. So kò níwájú Ọlọ́run àti èèyàn mi rò pé kódà gan ìgbà tẹ́mi àti fankaleluya tá a bá lọ sí MC nǹkan tó bá jẹ́ pé òní ó play mbẹ̀ tá a bá débẹ̀ àwọn máa ń fún mi lówó tèmi lọ́tọ̀ ni. Níjọ́ tí ẹ̀ ń sọ pé wọ́n fún yín lówó tó dùn lẹ́yìn ìgbà tẹ́ kúrò ní àwàdà kẹ́ríkẹ́. Tẹ̀sí pé nǹkan láwàdà kẹ́ríkẹ́ ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ tẹ pósítà mo fẹ́ ṣe stage play ní Lisabi Hall ní Èbúté Mẹ́ta ní ìwà arógó tí n fẹ́ fi ṣe pósítà first stage play tí mo dẹ̀ máa dá ṣe nìyẹn ní ìwà arógó mo lọ bá Alhaji Wasiu Ayinde mo dẹ̀ débẹ̀ mo dẹ̀ sọ fún ní arọ lọ́ọ̀yà ní Ìtàpàsí ni mo ti lọ sọ fún mo dẹ̀ sọ fún báyìí nǹkan kan ṣe pẹ́ sọ ní nǹkan kan next thing ó dẹ̀ fún mi lówó yẹn ni mo fi lọ ṣe pósítà 1000 tí mo lẹ̀ tí mo fi ṣeré ní Lisabi Hall ó ní the first person tó kọ́kọ́ fún mi ní owó ní ìgbà yẹn. So bí n bá wọn gbọ́ táwọn èèyàn bá ń sọ pé Alhaji Wasiu Ayinde ó láhùn ó ṣe kínní oṣù hàn mi wọn béèrè pé so ó ti dọ́dọ̀ ẹ̀ rí ó ti béèrè owó lọ́wọ́ ẹ̀ rí ó wá ní òun ò fún ọ àbí pé kínní kan lóòótọ́ olówó gan owó máa ń dá olówó nígbà míì ó jẹ́ pé nǹkan tó wà lọ́wọ́ rẹ̀ kò tó nǹkan òun náà ń wá kun tó fẹ́ fi ṣe nǹkan ní báwo ni wọ́n ṣe tún máa lọ ọbẹ̀ tó máa lọ béèrè owó tí ó bá fẹ́ ń gbà yẹn tó bá dìgbà míì yóò fún ọ. Kì í ṣe pé bóyá pé ẹ mọ̀ pé oníyẹn ló máa ń fa àwọn olówó mi tán tiẹ̀ lórúkọ ẹ máa bá tájá máa wà nílé wọn tó jẹ́ pé security máa wà nílé wọn orí kínní ni tí wàhálà bá ti pọ̀ jù bí ọba dẹ̀ ti lówó kò sí ni wọ́n á béèrè lọ́wọ́ rẹ̀ bí ọba wá sí nígbà yẹn ò ti dáhùn. So àwa èèyàn a kì í rò kí n tó lè pè èèyàn láhùn tí n bá dọ́dọ̀ rẹ̀ tí n bá bá sọ̀rọ̀ báyìí pé kankan tí ò bá ṣe fún mi tí n bá padà lọ lẹ́ẹ̀kejì tí n bá rí pé báyìí the same thing ni yàrá bá ní ahun ni màá ní ahun nìkan kọ́ ìrere tún ni mi á sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n báwọn èèyàn ṣe máa ń sọ lèmi o Alhaji Wasiu ò láhùn ṣe mi o bá pàdé ń patí ó bá fún mi lówó kéré jù ló fún mi 20,000 ẹ̀yà kan pàdé ń patí ni ìṣáṣe pé mo fowó sí lọ́wọ́ pé so mi ò mọ̀ tí ó bá sí pé ọba tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ó fẹ́ sponsor mi o. Ó fẹ́ sponsor yìí. Bẹ́ẹ̀ ni ó fẹ́ fún mi lówó kémi ló fi ṣe fíìmù. Bàbá Yes. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe sọ fún mi
ẹ ní pé ẹ̀yin àti Alhaji ẹ jọ wà dáadáa ni. wàláì. Bàbá, nǹkan kan ń lọ lórí ọ̀rọ̀ ọba yìí. ẹ̀ Bàbá, ẹ̀ nípa ọ̀rọ̀ ọba tí wọ́n fẹ́ jẹ yìí, ayò a ti rí àwọn ẹbí kan tí wọ́n jáde ẹ̀ tí wọ́n sọ pé Alhaji K1 the ultimate wọ́n ní wọ́n ṣọmọ Ìjẹ̀bú Òde ní pé Èkìtì ni wọ́n ti ṣẹ̀ wá. Gẹ́gẹ́ bí ẹni tí ẹ mọ̀, ǹjẹ́ ṣé Alhaji fìgbà kan sọ fún yín pé àwọn tọmọ Èkìtì rí? one lórí ọ̀rọ̀ story or no story èmi pẹ̀lú rẹ o lórí yẹn torí gbogbo ìgbà tí mò ń sọ yìí ní gbogbo ìgbà yẹn òun gan sì ń struggle lọ́wọ́ ní gbogbo ìgbà yẹn ni but ọ̀rọ̀ story àjọba àbí eré mi ní ìsan ọmọ Ìbàdàn ní mí ọ̀dọ̀ Òjó Ládípọ̀ tíátà tí mo wá ni mo ṣe pàdé ẹ̀ tí mo fi mọ̀ ká fi mọ́ra wa so ò sí pé kìíní tọ́lọ́n bá kọ pé yóò débẹ̀ tí ò sí nǹkan téèyàn lè ṣe iṣẹ́ Ọlọ́run ni kì í ṣe iṣẹ́ èèyàn bọ́lọ́n bá kọ pé ó wà lákọọ́lẹ̀ fún ó máa débẹ̀. Ẹ ṣeun gan bàbá. ẹ ṣe. Bàbá, ọdún yẹ 2025 ọdún tó láàmìlaka ni. Oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ nínú ọdún yìí. Àgàgà nínú àwọn eléré orí ìtàgé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló sọnù. Ṣùgbọ́n èyí tó wá ń jà àwọn ìròyìn báyìí òun ni ti Princess Adémọ́lá Ọlùẹ̀ tó dolóògbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. K'Ọlọ́run ọba kó bá wa tẹ́ wọn sọ́fún. kó fọ̀run kẹ́ kó dẹ̀ jẹ́ kó dún jìnnà síra wọn. Àmì àṣẹ Ọlọ́run. Bàbá, ẹni tí à ń sọ yìí mọ̀ pé ẹni tó kéré sí yín dáadáa tó yẹ pé bí ọmọ ló máa jẹ́ sí yín. Bàbá, kó tó di pé Princess Adémọ́lá Ọlùẹ̀ wọ́n dolóògbé, ǹjẹ́ lórí ọ̀fẹ́ láti jọ ṣiṣẹ́ pọ̀ àbí tẹ́jọ́ pàdé ní location, kí lẹ lè sọ nípa arábìnrin yìí? A lè má jọ ṣiṣẹ́ pọ̀ but a ti jọ pàdé location dáadáa ọ̀sìn iṣẹ́ lè mọ́ pa wá pọ̀ ọ̀sìn yìí nìsín so èèyàn dẹni torí iṣẹ́ rí àwọn obìnrin míì wà tó jẹ́ pé wọ́n ní gbéraga ṣùgbọ́n bí mo ṣe ń wo ọmọ yẹn kò ní gbéraga ní ọ̀dọ̀ tèmi o ẹ mọ̀ pé àwọn kankan míì wà tí àwọn mi ọmọ wò pé ìgbéraga ni tí èyí ìṣe ìgbéraga lọ́dọ̀ ẹlòmíì so ọmọ dáadáa ni in fact ó yọ lọ́hùn kì í sọmọ burúkú ṣá. Ẹ ṣeun kan bàbá. Bàbá, nínú orin K1 the ultimate tẹ́tí máa ń gbọ́ èwo lẹ nífẹ̀ẹ́ sí jù láti máa gbọ́ tẹ́lẹ̀ fi ṣẹ́jú kan báyìí tẹ́lẹ̀ bá wa kọ́ kí n yọ̀ǹda yín kẹ́ tó máa lọ. Orin yẹn ni Ọlọ́run ló lè mọ̀ wá wọn o Ọlọ́run ló lè mọ̀ wá wọn Ọlọ́run ló lè mọ̀ wá wọn o Ọlọ́run ló lè mọ̀ wá. Bàbá, Ọlọ́run kó ṣàánú gbogbo wa bí mo ṣe kọ́ yẹn àwọn tí wọ́n mọ̀ kọ́ wọn ó ṣe mọ̀ kọ́ lọ wọ́n ti mọ̀ pé. Ẹ ṣeun gan bàbá. Ǹjẹ́ ní sinimá kọ̀ọ̀kan tí ẹ fẹ́ jẹ́ kí àwọn olólùfẹ́ yín yálà tẹ bá ènìyàn ṣe àbí kẹ̀ tó jẹ́ ti yín tó wà níta tẹ fẹ́ jẹ́ kí àwọn ènìyàn lọ wò kẹ́ bá dárúkọ ibi tí wọ́n ti lè bá pàdé láti lọ wò àtorúkọ sí? Ẹ ṣé mo dúpẹ́ mi ní tanra mi jẹ́ bí wọ́n bá ń tàn ọmọ tanra rẹ bàbá mo gbà ní ṣe ìkan tó wà tọ́jọ́ pé ìkànnú àwọn ọmọ wa ló ṣe ó dẹ̀ ṣe dáadáa nínú ẹ̀ ó ní bàbá rí mi sá kò tí ì jáde rárá ó ń bọ̀ lọ́nà èmi náà wà nù ẹ̀ ṣùgbọ́n ètè mi gangan ń fẹ́ jù ní pé mo ní ìdí olùrànṣẹ́ lọ́wọ́ èmi náà ní story mo fẹ́ ṣe kémi náà tiẹ̀ ṣiṣẹ́ kan láti yẹ ọdún mo ti ṣiṣẹ́ tipẹ́ 2010 ó ní mo ti wọ location kan pé mo ṣiṣẹ́ ara mi kíní yẹn dẹ̀ ní òun ló ń fà á tó fi jẹ́ pé ṣẹ́rí tí èèyàn bá ń ṣiṣẹ́ tó pe àwọn èèyàn tí wọ́n wá síbẹ̀ tán bẹ́ẹ̀ ṣiṣẹ́ so táwọn náà bá ṣe tiwọn wọ́n á rántí ìwọ náà àwọn náà á pè olófin dàbí ẹni pé wọ́n pa wá tì gbọ́n ẹ̀yin olólùfẹ́ mi ẹni tó bá lè ràn mí lọ́wọ́ mo ń wá owó tèmi náà lè fi ṣe sinimọ́ tó dẹ̀ ní làákàyè ó kéré ọ̀pọ̀ jù mo sì ní sítórì 4 tó dáa lọ́wọ́ ẹ wò ẹ má jẹ́ kí ọkọ má dàbí ẹni pé mo kàn fẹnu sí wọn kàn fẹnu ẹ gbìyànjú ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ mo ní ìdìrànlọ́wọ́ yín kí n fi
kẹ́mi náà fi wọ location, kẹ́mi náà ṣiṣẹ́ gidi káwọn ayé ó rí kó kìkì mi náà kò tún kù. Ẹ jọ̀ọ́. ẹ ṣeun gan bàbá. Bàbá, ìmọ̀ràn kan fáwọn olólùfẹ́ yín àti àwọn ènìyàn tí wọ́n ń gbìmọ̀pọ̀ láti ṣeré orí ìtàgé, ìmọ̀ràn kan ṣe fún wọn. Ìmọ̀ràn tí mo kàn máa ní fún wọn ni wípé gbogbo nǹkan láyé yìí ló gba sùúrù. Gbogbo nǹkan láyé yìí ló gba sùúrù. Sùúrù la fi ṣe o, sùúrù lòògùn èṣù o. Ẹ má jẹ́ a fagídí ṣe nǹkan kan, ká ní sùúrù.